Àwọn wọlọ́n ọmọ pàkóyé ọlọ́jà ọmọ amúlé ti Fúlàní ọmọ ọlọ́pọ̀ èèyàn wò láti ìgbà tí mo ti jí ni mo ti ń ṣàdúrà pé kọ́lọ́ mọ̀ bá mi ṣọ́ ọdẹ láyọ̀ àtàlàáfíà o. Màámi, àdúrà yín náà ti gbà, ọmọ yín náà lẹ ti rí i o. Mo dúpẹ́, mo dúpẹ́. Jẹ́ àbá àgbẹ̀. Ẹ má wọrí màá fi fún mi. Àgbẹ̀ mú ẹ. Ráwọ̀ dáhùn. Mo rán wọlé fún àwa. Mo rán wọlé fún àwọn mọ́ínmọ́ín níbi tí àwọn ẹgbẹ́ ti ń ṣiṣẹ́ ni mo rán wọlé fún àwa. Aláìní kan ṣe ni ọ láàárọ̀ kùtùkùtù o ṣiṣẹ́ àwọn ẹgbẹ́ ń ṣiṣẹ́ ọwá ni mo rán wọlé fún àwa. Amúbíyẹyá. Ọ̀gá. Má bọ̀ nbí má bọ̀ nbí ẹ dákun ẹ kúṣẹ́ dákun alẹ́ ràn kò ní ọ. Ǹjẹ́ ta ni mo rán lẹ́nu yín fún àwa? Èmi ni. Ṣé mo rán àwé ilẹ̀ fún àwa? Rárá o. Gbàdálẹ̀ ò ní mo rán lẹ̀ ń bóbìnrin sọ̀rọ̀ ẹ̀yin ń ṣiṣẹ́ òun bóbìnrin sọ̀rọ̀. Ọ̀gá bí ṣe máa ń ṣe nù ìfẹ́ sọ̀wá rẹ̀ fún yín ni ọ fẹ́ràn obìnrin débi pé kódà gan àwa gan mọ̀ pé àwa ti dé àyè bá ṣe rí ní ìsìn ẹ wo ọ̀rọ̀ rẹ̀ gan ti sú wánú ọgbà yìí bí olómi kiri wá òun ni bí olóúnjẹ gbóúnjẹ wá òun ni kódà gan ọmọbìnrin kan tó lóyún ní ọmọ ìyá sàbì tó lóyún wọ́n ti ń jẹ́ àti pé bóyá ló lóyún inú rẹ̀ gan bó ṣe wà. Wo jẹ́ kí n sọ fún ọ jẹ́ kí ilé yìí ó jẹ́ ìbẹ̀rẹ̀ àti òpin fún ọ tí n bá tún rí ọ pẹ̀lú rádaràda kan nú ọgbà yìí ọmọ tó jẹ́ ọkàn ẹni tó délé ọ̀nì ló ń ṣiṣẹ́ yìí kò sí kankan tó ọmọ inú iṣẹ́ òun ju kó bóbìnrin sọ̀rọ̀ lọ. Dákun gbàgbàgbà bíbá fún wájú mi. Àwa ọ̀yá lọ sọ̀kalẹ̀ dákun. Ọ̀gá ọ̀sán yìí gbọ́n tẹ̀ wá. Eléwo mbẹ̀. Ọkọ̀ búkú tí yọ̀yàn lẹ́nu wọn tún ti gbé dé. n tá a rí ẹ sí nìyẹn. ẹ wá o ibo gẹ́gẹ́ lẹ ń lọ báyìí. A fẹ́ lọ jẹun ni. Ẹ ti fẹ́ràn oúnjẹ jù. Ìtumọ̀ yẹn ń sìn kò sẹ́ni tí ò fẹ́ràn oúnjẹ ó kàn yẹ kó oúnjẹ tó lúkálùkù fẹ́ràn ló yàtọ̀ síra wọn. Irú àwa ń sìn ọmọ Ọlálọmí Àbíṣújú kọ Ìjàkadì lóòrò Ọ̀fà ọmọ Búre Láàrẹ ìkan gbọ́dọ̀ jù. Bẹ́ẹ̀ ni tiẹ̀ rí ànàmọ́ ló ń jẹ wọn lọ́pàá. Ọmọ ìjà ó dáhùn tí mo fẹ́ sọ gan mọ̀ ó ti dá wọn jù. Ṣé ó wá fẹ́ máa fi jẹran lápá pé ànàmọ́ ló láìkì? Ẹni sùn náà ṣé ànàmọ́ náà ń pọ́n ní báyìí ànàmọ́ kì í ṣe oúnjẹ náà just refreshments ni náà. ṣé ò sí ìkì ìlú olúkálùkù náà máa ń pákéjì oríkì pẹ̀lú nǹkan tó bá láìkì ìlú ti wà ní Ọ̀fà ànàmọ́ lóúnjẹ ti wá gbágbé aláìkì ẹ̀ gan
ìwọ ló máa mọ tẹ́ láìkí ń lù tí. lóòótọ́ ni wọ́n á ní Ìlọrin lónìí túwú àmàlà pẹ̀lú ọbẹ̀ Ọ̀yọ́ ó ní tiwọn ní Ọ̀yọ́ tẹ́ bá lọ kí wọn ní ìlú Ìjẹ̀bú ìkọ́kọrẹ́ ni wọ́n á fi ṣe yín lálejò. ọmọ ìjà ó já ókè ibo wá ní ká ti lọ kí wọn lénìí. ẹ já lọ kí wọn lábẹ́òkúta ká lọ jẹ kókóró. ìwà títa ni kókóró àti ẹ̀ ń sọ̀rọ̀ oúnjẹ ó sọ̀rọ̀ kókóró ọmọ ìṣàfẹ́ fi yé wa pé ìṣẹ́ ti bá òun múlẹ̀ gan láàmì ṣe ń di orientation ẹ̀. ẹ wo ẹ wá jà fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ Ìbàdàn lé Olúyọ̀lé lè mi gbé yín lọ. ẹ ní onísùúrù kí la fẹ́ ṣe lólúyọ̀lé o. àmàlà ni àmàlà pẹ̀lú gbẹ̀gìrì àti ewédú màá wá ní kán bá mi wá ibi igi ògúnfe tó make sense. ìyẹn make sense ìyẹn make sense ìyẹn make sense ṣebí wọ́n láìkí oúnjẹ ìwọ máa lọ ń di bàbá jẹ́ káwa lọ jẹun. èmi ń jàbùlà. èmo àwa mú Ọlọ́run nígbà tó ti wá padà sílé báyìí láti bí ọdún 4 tí ìyá àti bàbá rẹ̀ ti kú bó ṣe wọ Ọlọ́run ní ṣọlá o a sì lè dá lẹ́jọ́ ṣùgbọ́n mo wá fi dá ọ lójú pé gbogbo ibi tó bá fẹ́ kàwé dé Ọlọ́run á ràn ọ́ lọ́wọ́. ṣé o rí grammar school tó parí ṣé o lò pé ìwé o bí èsì ìdánwò yìí tẹ́ ṣe bó bá ti jáde tọ́lọ̀ sì jẹ́ ká gbé sí ayọ̀ ní kó o tètè jẹ́ ká mọ èyí tó kàn tó ti yọ bó bá sì ti ń sùn tó ń jí ní kó o máa ní lẹ́mìí wípé dandan ni o gbọ́dọ̀ kàwé èmi náà sì mọ̀ pé Ọlọ́run ràn mí lọ́wọ́. ẹ ṣé màámi èmi náà kú ní ìjà yín kulẹ̀ lágbára Ọlọ́run gbogbo èròǹgbà yín lórí àwọn òbí mi ní dáadáa àti èrò yín lórí mi lọ́lọ́run máa jẹ́ kó wá sí ìmúṣẹ mi ò ní dójú tì yín lágbára Ọlọ́run. àmín àmín ṣe màmá fọ ọjọ́ náà mo màmá notice kankan pé ṣé wọn pé gbogbo ewé náà máa fi ń pọ́n ẹ̀kọ́ ṣé gbogbo ewé náà lè fi pọ́n ẹ̀kọ́ àti mọ́mọ́ ẹ̀yìn. rárá o sórí mọ́ínmọ́ín ewé ẹran nìkan ṣoṣo lèèyàn lè fi pọ́n mọ́ínmọ́ín. ọ̀rẹ́ mọ̀ bùsí mọ̀ bùsí sórí ewé ẹran òun la fi ń pọ́n mọ́ínmọ́ín ewé gbòdògì àti ewé ọ̀gẹ̀dẹ̀ báyìí òun la máa fi ń pọ́n kọ́ bàbá fi ewé tí kì í ṣe ewé ẹran pọ́n mọ́ínmọ́ín yóò kàn jẹmi ni tó bá sì ti jẹmi báyìí yóò di bẹ́tẹ̀bẹ́tẹ̀ yóò di yánmọ̀yánmọ̀. jèmẹ kí ló ń jẹ́ jèmẹ. jèmẹ ni pé bá ṣe pọ́n ìní ìsìn báyìí tó bá jẹ́ pé kì í sí ìbá ṣe ewé ẹran la fi pọ́n yóò di pé omi wọnú rẹ̀ bómi bá sì ti wọnú rẹ̀ báyìí ó di yánmọ̀yánmọ̀ bẹ́tẹ̀bẹ́tẹ̀ nù. bẹ́tẹ̀bẹ́tẹ̀ yánmọ̀yánmọ̀. bẹ́tẹ̀bẹ́tẹ̀ yánmọ̀yánmọ̀. èmi ló fi ń rẹ́rìn yóò bá ìyá rẹ̀ pèsè fi mí rẹ́rìn. bẹ́tẹ̀bẹ́tẹ̀ pẹ̀lú yánmọ̀yánmọ̀ tẹ́ sọ ló parí lẹ́yìn. ẹ̀yin ọmọ òde òní Ọlọ́run ló kúkú mọ táwọn olùkọ́ yín tí wọ́n ń kọ́ yín léèwé nígbà táwọn arìn léèwé àtẹ̀dẹ̀ òyìnbó àti ti Yorùbá òun ni wọ́n fi kọ́ wa. ó dáa náà kí ni yánmọ̀yánmọ̀ lédè èbó. yánmọ̀yánmọ̀ lédè èbó tí nǹkan bá rí yánmọ̀yánmọ̀ àbórí pẹ́tẹ́pẹ́tẹ́ ó túmọ̀ sí pé ó mess. grandma. ọmọ yóò mọ kankan wo ẹjọ́ tó rò ó tó jẹ́ tètè pọ́n mọ́ẹ́mọ́ yìí lójú ọjọ́ kó má bàa kan kó bá lè bàjẹ́. kan jiná lójú ọjọ́. Màámi. Ṣé sáré pọ̀ tán? Ìsọ̀rọ̀ mọ́. Wo àwọn tí ó jẹ́ ní ìsìn báyìí wọ́n mọ̀ dúró.
Ọlọ́run àbí PM àná bí PM. wàhálà wà lẹ̀ kò sí èrè. Kò easy o. Èmi ti sọ fún un. Sórí àwọn èèyàn ò kí ń mọ̀ pé ìfarabalẹ̀ gangan ló jáwó. Bó ṣe wà yẹn tó bá ti gba ráǹkì lọ́wọ́ èèyàn wà ní sùúrù dàsìkò ẹni kò dìgbà tó bá lọ ń pè lẹ́yìn. Bákan kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Mọ́ínmọ́ín epo ẹ̀fọ́lẹ̀ túkọ̀ wò mọ́ínmọ́ín elédè mọ́ínmọ́ín epo ẹ̀fọ́lẹ̀ túkọ̀ wò mọ́ínmọ́ín elédè. Is that not our customer? Ọmọ yẹn nìyẹn o. I'm not going to miss amendment for anything this afternoon. Ní èsì ẹ̀kẹ́ bó tẹ̀ ṣe wà yẹn èmi ò tiẹ̀ lè mí ìsẹ̀ láéláé Ọlọ́run ló mọ nǹkan tó ń fi sí mọ́mọ́ ọmọ yẹn tó fi máa ń dùn bẹ́ẹ̀ yẹn mọ́mọ́ ẹ̀ máa ń dùn. mọ́mọ́ ilé yàtọ̀ sí ìta ń jẹ nílé ìwé yàtọ̀ sí ìta ń jẹ nílé. ṣé mọ́mọ́ ilé tá ń jẹ yẹn ingredients máa ló kúnnù yẹn gbogbo mẹ́dẹ́mẹ́dẹ́ yẹn ló máa ń jẹ́ kó dàbí nǹkan lẹ́nu ọ̀lẹ̀ náà ń pele. ọ̀lẹ̀lẹ̀ ọmọ pé wọ́n lọ́lẹ̀ ká jẹ síbí ká mọ bó ti ń lọ. mọ́ínmọ́ín elépo ẹ̀fọ́lẹ̀ túkọ̀ wò mọ́ínmọ́ín elédè. Àlàyé yé máa sùn. àlàyé ẹ̀jẹ̀ gbogbo kó bó mọ́mẹ́ gidi síbẹ̀ ní ọmọ ṣe dáadáa. Yé máa sùn. gbà kó jẹ́. Yẹ nìyẹn. gbà kó jẹ́. Ó ti yẹ. Ó ga. Àwa wò lọ. Torí pákéjì ẹ̀ gangan ló máa ń wù èyí gbogbo orun tó dì mọ́lẹ̀ yìí everything. Kò pàjẹ́ ìrọ́lá ẹ ṣe. Àkókò ni kò fẹ́ wa olóòlè fẹ́ wa a ní kò jọ rẹ̀ wa lásán tó ní rárá meanwhile gbogbo ẹ̀ ó máa ń wù mí sẹ́ Ọlọ́run. ẹ ṣàfọ ní ṣá. ó ti yé mi kó mọ nǹkan tó ṣẹlẹ̀ mi ń ro nǹkan kan ni pé kí n gbé contract kan fún ẹ ṣòro tó bá ti di every weekend kó máa wá ṣe mọ́ẹ́mọ́ fún wa bíbá àdèmọ́ máa fún ẹ lówó. kí wọ́n máa bá yín ṣe mọ́mọ́ ẹ every weekend ẹ dẹ̀ máa fún mi lówó. bẹ́ẹ̀ni. ìyẹn náà dà. ó yà bó kàn sí. eégún. ilẹ̀ àjẹbọ alárẹ̀ la lọ. ẹgbẹ́ dáńdàrú. ìyẹn bá abẹ́ lọ wẹ̀ lódò. orí ẹ ti wà bẹ́ẹ̀. so n tí mo bẹ̀ sọ yẹn so kí ló wá rí sí level. nǹkan tí mo rí sí ni ẹ jẹ́ kí n sọ fún màmí náà wọ́n bá ti gbà kò sí problem. àwọn gbọ́dọ̀ gbà kò tiẹ̀ gbọ́dọ̀ gbà tí wọ́n bá ti sọ fún wọn dáadáa wọ́n á gbọ́. ọmọ ọba. so báwọn sọ ẹ̀yọ́ kí yẹ sígbà tá níjẹ́ fọ́mọ ẹ̀ lówó. ìlọ máa wọ̀ nípa ṣẹ́yìn máa wọ̀ ní. kákan sí máa jí dún kákan lùdò. ẹ jẹ́ gbé wù mí. kò tí kò wù mí kó lọ gan bí ká jẹ mọ́mọ́ ẹ̀ tán ló ṣe mí. àjọgbé lélẹ̀ yìí lọ́kadà àjọgbé ni kì í ṣàdàgbé. ẹ̀lẹ́. wàá máa ta ọ. àmì o. ajé a máa wá. àmì o. wàá rí bá ti ṣe. ajé ti wá. wàá rọ́nà gbégbà. ajé ti wá. ó ti ta ọ̀rẹ́. eégún magají. olóró ìgbín tẹnumọ́gi ó jẹ́ kó gùn ṣé wọ́n rí pọ́mọ ìjọ mọ́ẹ́mọ́ ẹ̀ ni òun àti mọ́mọ́ ìjọ blend pọ̀ ní. wọ́n bá yọ. ìwọ ló máa jẹ ẹyọ kan méjì máa jẹ o. kásá ti jẹ mẹ́mẹ́. ń gbé mọ́ ní kọ́sọ́mà. kásá ti jẹ mẹ́mẹ́. àwa ó máa ní ìkọ̀kọ̀ tó ń gbé mi ní látọjọ́ tí mo ní mo fẹ́ bí ẹ nínú gbogbo àwa tájọ ń rìn gbogbo ala ní ọkọ àfẹ́sọ́nà títí wa ìwọ nìkan ṣá ni mi ò rí wípé èèyàn kan tiẹ̀ bẹ́ẹ̀ dúró sọ̀rọ̀ àbókùnrin kan tiẹ̀ tẹ̀lé ẹ rí ó tojú sú mi mo rò pé ṣé kò ṣe pé nǹkan mi ìṣẹ̀lẹ̀ àbí mi ṣàmọ̀ṣà ó rú mi lójú. ìyẹn ni kò má sọ ó mọ̀ pé ìrònú olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ nǹkan tí màámi fẹ́ ni mò ń ṣe màámi fẹ́ kí n kàwé kí n gboyè tí bá wá ṣe tán tí bá wá rí ọkùnrin tó níṣẹ́ lọ́wọ́ mo wá lè fẹ́ ń gbà náà. wo ó dàbí ẹ̀wọ̀ ọ̀rẹ́ mi sórí nǹkan tí màámi sọ gangan yẹn òun ni kò tẹ̀lé o torí àwọn Yorùbá náà sọ wípé ìrírí bẹ́ẹ̀ òun ni àgbà sórí ibi tí àgbà bá jókòó sí nǹkan tí wọ́n bá rí tọmọ kékeré bá gorí àjà ó lè má rí o tẹ̀lé nǹkan tí màámi sọ o Ọlọ́run àjẹkùn àmọ́ ṣe àníṣìrìn o àjẹníṣìyàn o. lọ mọ́tò kò ní sọ fún yàn kó tó fọyàn jẹ láyé. o de ní extra tire. extra tire yẹn náà ni wàhálà jàre extra tire yẹn ó máa ń yọjò
so organizer wèrè yẹn dẹ̀ ló máa ń bá mi ṣe ìtorí ẹ̀ mo ṣe bínú já sí ọ̀dọ̀ ẹ̀ lánàá pé ó gbọ́dọ̀ ṣe dáadáa tún máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn báyìí sìn wèrè ẹ̀ ò dé gba agó ń sìn. wọ́n lè máa pín sí kò ní píkẹ́. I don't know wetin dey do this people for this place. ẹ̀fọ́ lẹ̀ tún kọ́ wò mọ́mọ́ yẹn lédè mọ́mọ́ yẹn pọ̀. àwa o. ẹ kú ọjọ́ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú báwo ni. ó fà ìsàn. ó tọ́jọ́ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú. ṣáájú ṣáà wá. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. báwo wá ni ọ̀rọ̀ tìbí tá a jọ sọ. màmá mi yarí pátápátá ni o. wọ́n ní àwọn lè gbà kí wàá máa ṣe mọ́mọ́ ńlá àwọn kọ́pà wọ́n ní ẹ̀rù yín ń bà wọ́n. kí ló dé tẹ́rù ṣe ń bà wọ́n ṣọ́ sọ fún ọ pé àkínṣèyàn gidi ni. bàbá o wọ́n sọ pé ẹ̀kí ń ṣèyàn tó dáa o wọ́n ní ṣùgbọ́n ẹ̀rù yín ń bà wọ́n wọ́n ní tẹ́ bá lè gbà kẹ́ ẹ sọ iye tẹ́ fẹ́ káwọn máa ṣe kémi dẹ̀ máa gbé wá every weekend. ẹ̀yẹn náà wà òkè àṣọ òbí dáadáa wọ́n máa advice ọmọ wọn náà ni ẹ kò sí tó burú jù bẹ́ẹ̀ náà ó lè máa gbé wá náà ìyẹn ò ṣe problem. báwo wá ni result exam ẹ̀ ṣé ó ti jáde. ó ti jáde o a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. kí ló wá mú. mo ní 2A 3B and 3C. come to think of it result ẹ̀yẹn dá gan-an. jamb là ń dúró de báyìí owó jamb ni màá mi wà. Ọlọ́run àpèsè yẹn náà kéré nǹkan tó Ọlọ́run lè ṣe result ẹ̀yẹn ti wà ó fine gan-an because èméjì ó wà pa bó ṣe wá rí nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ sí ni pé òun láti wá rí mi fún ìtọ́sọ́nà torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà tó jẹ́ pé tó bá ti ní good result báyìí tó máa lọ ṣe wrong course ibẹ̀ ni gbésí ayé wọn máa ti bẹ̀rẹ̀ sí í dàrú tí wọn ò dẹ̀ ní mọ̀ bí wọ́n ṣe wà ẹ̀ ń sìn tó bá ti wá ok o result tó ní in tó máa lọ fún rẹ o school tó yẹ kó lọ rẹ o àwa máa sọ gbogbo yẹn fún ẹ bẹ́ẹ̀ la ṣe máa ṣe. thank you ẹ wo àǹtí yẹn ti ń bínú ẹ. àǹtí ẹ wo ọmọ ẹ òjò wà lọ́wọ́ ẹ. ní sùúrù náà kí ni wọ́n pín nǹkan tó ń ṣe yẹn náà. kí ni bá ṣe bọ́mọ yẹn ṣe wà yẹn ó important ju mọ́tò yìí lọ for now. for real. for now mọ́tò yìí lè gbé bí. ṣé wọn máa gbé wa kún bí bá. kò lè yé wo. Dad, don't you think I'm inexperienced to come all over your business affairs? No, Dad. I'm not saying I'm too young, Dad. At least you allow me to come and learn under your rudiments for a year, Dad. That's what I'm saying, Dad. Yeah. All right, Dad. So how's Mom doing? She's fine. Send me where to her, Dad. All right, Dad. All right. Bye-bye. General, Pops ló pè mí sí wọ́n fi yé mi pé tí ma di parí service mi kí n máa múra tí wàá ṣiṣẹ́ lọ́fíìsì wọn but it make sense ṣá. They really want us to be like them but you know bí táyé ṣe rìn kẹ́ndé ò lè rìn bẹ́ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ la gbórí wáyé. General nǹkan tó tẹ máa ń fọ́nà sí mi ni pé àwọn máa yẹ sí pé life táwọn ló ń gbà yẹn the same life ló yẹ káwọn máa lò ń sìn but it's not possible like that. ṣé o ti rí Popsi tèmi ó yàtọ̀ sí ti wọ́n tẹ̀ tún sọ ẹ̀ Popsi mi wà hell bent on me coming to do politics mo wonder mo lókè Dad political science kọ́ ni mo read ní school ẹni pé kí n wá ṣe politics okay tẹ́ bá tẹ̀ fẹ́ kí n ṣe politics I didn't go for political science in school. Really? Okay at least n tí mo study in school ẹ jẹ́ n tí ẹ kọ́kọ́ fi ṣiṣẹ́ díẹ̀ náà kí n tó join irọ́ o o gbọ́dọ̀ join politics ní kó tètè fẹsẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ kó lè jẹ́yàn bẹ́ẹ̀ tó bá yà all this. General nǹkan tó ṣe ni pé a lè blame mu yes ṣòrí bí láì fi ṣe ń lọ àwọn bàbá yẹn ti ṣiṣẹ́ sílẹ̀ fún wa wọn dẹ̀ fẹ́ kẹ́ kíṣẹ́ yẹn kó pa wọn rárá kí wọ́n ní nǹkan tó máa fi lé mọ́ lọ́wọ́ táwọn bá wá dàgbà at least káwọn tiwa náà jèrè wa náà ká lè hand over sí wọn náà ṣé get. ṣòrí life wa ní bíbá ó yàtọ̀ sí the foreign states. For instance ní France àwọn company tó ń ṣe red wine tó ń wo yẹn 200 years 300 years the same family ló ń ṣe but ní Naija ọmọ owó tí bàbá bá ṣe yàtọ̀ sí tọmọ o gbàgbé Popsi mi lè jẹ politician kémi gan jẹ antagonist kí n máa takò wọn pé ok èmi bí mo ìwà human rights activist ni mi ìyẹn fún kọ. kò yẹ kó jọ wá lójú náà General kọ́tà máa ń pè ní African mentality nìyẹn yes mentality ti wà nìyẹn bí báyìí mẹ́.
Màámi. Kí ló ṣe ọ́ tó ń rẹ́rìn? Abó rántí nǹkan ni. Rẹ́rìn. Èmi ò mọ̀ pé mò ń rẹ́rìn o. Òun rẹ́rìn. Àbí o ní ẹnìkan tó ti ń sọ̀rọ̀ ọ̀fẹ́ sí ọ? Torí bí ọmọbìnrin bá ti ní ẹni tí ó ń bá sọ̀rọ̀ ọ̀fẹ́ ló máa ń ṣe bó ti ń ṣe. Ṣé mò ń rẹ́rìn? Àkísà mọ́ ló gbà rí arúgbó ṣògèrè. Àmọ́ ohun tí mo fẹ́ sọ fún ọ ni pé ọ̀rọ̀ ọ̀fẹ́ kọ́ ló kàn lọ́rọ̀ ẹ báyìí o. Ṣe ni kó o mójútó ẹ̀kọ́ rẹ dáadáa. Mo fẹ́ kó o farabalẹ̀ dáadáa. Kó o mójútó ọjọ́ ọ̀la rẹ ni o. Kí ìfẹ́ gan kó bá ọ lákọ̀. Torí pé ọmọbìnrin tí ọjọ́ ọ̀la rẹ̀ bá dára tífẹ́ bá lákọ̀, òun lọ́kùnrin ò ní lè gbà bí ẹni gbá mi ẹran. Sọ̀rọ̀ mi yé. Ọ̀rọ̀ yín yé mi. Lọ gbé kíní kúlà tá a fi ń ta mọ́ínmọ́ín wá. Ẹ jẹ́ n sáré kó náà. Àbúrò dájú mi tó wà nìbàdàn ó ní pé kí n wá parí iléèwé mi níbẹ̀. Mo dẹ̀ máa lọ ní òpin ọ̀sẹ̀ yìí o. A máa mísì ẹ̀ mo bẹ̀ yọ̀ ọ̀rẹ́ mi. Wá o, Ìbàdàn ló ń lọ yìí o. Nǹkan tó bá lọ ni kò gbájúmọ́ o. Má lọ ṣèrànù lọ́hùn o, àbí kí ni mo wí? Kó má wulẹ̀ bójútó, ta nìyẹn ẹ máa jẹ. Ẹni tó bá yẹ kó ṣe ohun tó yẹ kó ṣe lójú ọjọ́, òun ló máa ní ìsinmi. Àwọn àgbàlagbà sọ wípé ìgbà yẹn ló máa ń yó lóko àdá. Òwúrọ̀ ọjọ́ káṣá máa gbà ní pé kọ́lọ́run fún gbogbo aláṣeyọrí ayọ̀. Àmín o, àmín lórúkọ Jésù. Ẹ wò bí mo ṣe ń lọ yìí, ẹ máa dájọ́ yín déédéé o. Ẹ má fìgbà kan sọ wípé ẹ ní dájọ́ o. Nítorí tí èsì ìdánwò wa bá dé, kẹlẹ̀ rówó kẹlẹ̀ fi gba fọ́ọ̀mù jàǹbù yìí o. Ẹ máa dá o. Mo tọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. Kò sí problem. Ẹ wo ẹ jẹ́ kí ètò lọ bá màá mi. Kó tó di pé wọ́n tó máa pè mí. Gbọ́júbọ́lá, tó o bá ti dé Ìbàdàn kò ṣọ́ra ẹ gidigidi o. Ọlọ́run á pẹ̀lú ẹ o. O ò ní ṣìṣe. Mo fẹ́ kó o ṣọ́ra ẹ gidigidi o. Torí pé ọsàn tó wọjú nìyí báyìí kò sì ní dáa káwọn olójú kò mú ọ lọ kọ́kàn fi ń ṣe ìtọ́wò lásán. Ọlọ́run wà pẹ̀lú yín. Ẹ ṣọ́ra gidigidi o. Wá wò Gbọ́júbọ́lá àwa ogún tá lè fún yín là ń fún yín báyìí. Òun ni pé kẹ́ ẹ kàwé. Lẹ́yìn yẹn ìyókù àfikún ni. Ọlọ́run akọ ẹ̀ mọ́ ṣe. Àmín. Ò ní ṣìṣe o. Àmín. Àmín Ọlọ́run ẹ máa ṣe mọ̀ àmín. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Ẹ kú gbogbo ìgbà. Àgbà yín á dẹ̀ dálẹ́ lágbára Ọlọ́run. Ẹ kú ọ̀rọ̀ àgbà. Ẹ kú ọ̀rọ̀ ìyànjú. Ṣe ti gbogbo nǹkan tẹ́ bá mi sọ báyìí pátápátá òun ni màá múlò. Ó kàn jẹ́ wípé tí n bá dọ̀hún mo máa mísìn mo tẹ̀sí mísìn lọ́wọ́lọ́wọ́ báyìí. Àmì èyí tó jẹ́ pàpàǹbà rẹ̀ ni pé mọ́ínmọ́ín yìí màá mísìn ẹ̀ gan-an. Ìyẹn ló ṣe èyí bó bá dẹ̀ ti wálé wà máa jẹ mọ́ínmọ́ín. Kò sí wàhálà màámi. So màámi nìkan ló máa miss. Ò ní miss èmi náà. Wọ́n dé o. Kò sí problem. Wọ́n tún tún dé o. Ó dáa náà ẹ má yìí jowú màámi jù mo máa miss ẹ̀yin náà. Mo ti gbọ́ o. Ó dáa bẹ́ẹ̀ ó dáa bẹ́ẹ̀. Tó bá kúkú ti ní kí wá kí ẹ nìbàdàn màá kúkú wá. Kí ló dé tí ò ní lọ? Ṣé ò ní wá kí mi tẹ́lẹ̀ ni? Ṣé mo ní ọ̀rẹ́ mi tó jẹ́ wọlé wọ̀ta gẹ́gẹ́ bíi titi ẹ̀yìn? Kò sí ìwọ nìkan náà lọ̀rẹ́ mi àtàtà. Mo ti gbọ́ o tó yẹ pé tó bá tún dé Ìbàdàn sí ó máa lọ́rẹ́ mi wá dá wa táwa ń bíbá ìlú. Kò pọ́síbù. Mo ti gbọ́. Àmín o. Àmín Jésù. Má jòwó máa ń ọ̀dà mọ̀ wulẹ̀ rojọ́ mọ́. Lọ gbé ẹ̀wà wálé ẹlẹ́rọ ká lè pọn lásìkò. Mọ́ínmọ́ín ẹlẹ́pọ̀ ẹ̀fọ́ lẹ́tùkọ̀ wò mọ́ínmọ́ín ẹlẹ́dẹ̀. bó wá lọ́rọ̀ tí mo ti ń bọ̀ sọ láti jọ ẹ̀yà
kàn fi gbígbọ́ sáláì bọ̀ ni kò tí ẹ fẹ́ mi sóò fojú mẹkáníìkì lásán wò mí mo kàwé mo sì lọ tẹkíníkà mo fojú mẹkò lásán wò mí wo tí bá sì tẹ̀tàn bí n sì tún kàwé sí i. mo sọ fún yín pé mi ò lè fẹ́ yín ẹ wò mọ́mọ́ náà bí ọ̀dọ̀ Gbàdàbí kí ni wọ́n ń pè wọ́ kí ni iṣẹ́ tó ń ṣe ń bí. àwa oní mọ́mọ́ tẹ́ rán mi sí náà ni mo ní máa jíṣẹ́ yín fún. mo rán wọ́ọ́lẹ̀ fún àwa mo rán wọ́ọ́lẹ̀ fún àwọn mọ́ẹ́mọ́ẹ́ níbi tí àwọn ẹgbẹ́ ti ń ṣiṣẹ́ ni mo rán wọ́ọ́lẹ̀ fún àwa. aláìní kan ṣe ni ọ láàárọ̀ kùtùkùtù o ṣiṣẹ́ àwọn ẹgbẹ́ ń ṣiṣẹ́ ọwọ́ ni mo rán wọ́ọ́lẹ̀ fún àwa. amúbíyẹyá. ọ̀gá. má bọ̀ nbí ẹ dákun ẹ kúṣẹ́ dákun alẹ́ ràn kò ní ọ ǹjẹ́ ta ni mo rán lẹ́nu yín fún àwa. èmi ni. ṣé mo rán àwé ilẹ̀ fún àwa. rárá o. Gbàdálẹ̀ ò ní mo rán lẹ̀ ń bóbìnrin sọ̀rọ̀ ẹ̀yin ń ṣiṣẹ́ òun bóbìnrin sọ̀rọ̀. ọ̀gá bí ṣe máa ń ṣe nù ìfẹ́ sọ̀wá rẹ̀ fún yín ni ó fẹ́ràn obìnrin débi pé kódà gan àwa gan mọ̀ pé àwa ti dé àyè bá ṣe rí ní ìsìn ẹ wo ọ̀rọ̀ rẹ̀ gan ti sú wánú ọgbà yìí bí olómi kiri wá òun ni bí olóúnjẹ gbóúnjẹ wá òun ni kódà gan ọmọbìnrin kan tó lóyún ní ọmọ ìyá sàbì tó lóyún wọ́n ti ń jẹ́ àti pé bóyá ló lóyún inú rẹ̀ gan bó ṣe wà. wo jẹ́ kí n sọ fún ọ jẹ́ kí ilé yìí ó jẹ́ ìbẹ̀rẹ̀ àti òpin fún ọ tí n bá tún rí ọ pẹ̀lú rádaràda kan nú ọgbà yìí ọmọ tó jẹ́ ọkàn ẹni tó délé ọ̀nì ló ń ṣiṣẹ́ yìí kò sí kankan tó ọmọ náà sẹ́wọ̀n ju kó bóbìnrin sọ̀rọ̀ lọ. dákun gbàgbàgbà bíbà kó wájú mi. àwa ọ̀ya lọ sọ̀kalẹ̀ dákun. ọ̀gá hospital yìí gbọ́n tẹ̀ wá. eléwo mbẹ. ọkọ̀ búkú tí yọ̀yàn lẹ́nu wọn tún ti gbé dé. a máa rí sígbọ̀ báyà. wo ìwọ náà ni ọ wá lọ ra búrẹ́dì fún mi tó ti yẹ ọ aláìlé kan. ọ̀gá ọ̀pọ̀ ẹ̀ ní ìdí ọ̀yẹ́. ẹ kú ọjọ́ mẹ́ta. ẹ̀lẹ́ sọ wa òkè. àwa wu ọlọ́run ọmọ àríyíkẹ́ ọlọ́ọ̀lẹ̀. kọ́pọ̀ lóyèdè mo ti máa sọ fún yín pé kẹ́yẹ́ dárúkọ ìyá mi mọ̀ pé mi ò láìkẹ́ àbí kíkọ́ ni gan. má sọ bẹ́ẹ̀ mọ̀ náà ta ló mọ àríyíkẹ́ ọlọ́ọ̀lẹ̀ ní gbogbo sẹ́yìn. àwa wò sórí orúkọ náà máa ń pọ̀ baládé orúkọ náà máa ń pọ̀ gbajúmọ̀ láàrin ìlú àti wọ àti mọ́mi ẹ̀yin náà gbajúmọ̀ ń lu ìlú fà má bínú ṣe gbọ́. ẹ ṣe jàyè kan bá jẹun ọ̀la. ẹ mú màá fẹ́ gbéṣẹ́ kékeré kan fún ẹ. mo fẹ́ kó wá sí pàtí mi ní wíkẹ́ndì ní sátọ̀dẹ̀. ẹ má wulẹ̀ yọra yín lẹ́nu máàmì ò ní jẹ́ ń wá. ok tábàlá ní pé kó o bá a gbé mọ́mọ́ wá sí pàtí mi kan. ìyẹn náà tún dà. nǹkan tá a máa ṣe nù mọ́ bọ̀. mo máa fún ẹ lówó ń sìn mo wo owó tì báyìí o. so yàrá máa fún ẹ ní owó ń sìn tó bá ti di gbà 4,000 ló wà ń bẹ̀ bọ̀ mọ́mọ́ 3,000 ni kò gbé wá ká lè fi yẹn sórí rice fáwọn èèyàn ṣé ti yẹ. ẹ ṣé o ẹ ṣé. ẹ̀rọ ìjọ wa tó bá ti ń bọ̀ ní ọjọ́ yẹn make sure kó múra dáadáa wá o mi ò ní láì káwọn èèyàn máa lọ complain pé ẹni tó gbé mọ́mọ́ wá lórí báyìí kọ́ máa fẹ́ jẹ́. ká lè fi mẹ́mẹ́ sí rẹ̀ sí. ó ti yẹ tó bá ń fa àwọn èròjà oríṣiríṣi sí mọ́mọ́ ẹ̀ ṣé ọmọ ẹ̀. kò sí problem mọ́ìmọ́ ẹlẹ́fọ́ ẹ̀fọ́ lẹ́tún káwọ́. Generala, I know you like that girl package. O ṣàfẹ́ taste ohun tó wà nínú tó ń pè ní Fanta. Olóde, just calm down. Sori ọlọ́gbọ́n lọ́dọ̀ ẹ̀. Jẹ́ kí Generala ṣèkọ̀ tó wà ní ìfẹ̀nú ẹ̀ náà, jẹ́ kó ṣe. ọ̀rọ̀ mi ò yé yín rárá ẹ kàn jọ́rẹ̀ mi lásán ni ẹ mọ̀ mí rárá ọmọ yẹn kéré sí mi náà ó kéré irú ọmọ yẹn kọ́ náà ń sọ. Bọ̀ èmi rò pé o nífẹ̀ẹ́ ọmọ yẹn gidi ni. Ṣé tẹ̀ rí nǹkan tó ṣẹlẹ̀ pé ó really surprise me gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Generala sọ ń sìn.
ẹ wò ẹ fi level sílẹ̀ tí n bá nífẹ̀ẹ́ ru ọmọ yẹn ẹ mọ̀ pé mo fẹ́ bá tiẹ̀ jẹ́ ni ẹ mọ iye ọkọ̀ táwa ti wà gún sétí odò náà kí n ṣe ru ọmọ yẹn ẹ gbọ́ ó kéré ìwé mélòó ló kà náà ìwé mélòó ló kà. ọmọ yẹn dẹ̀ fẹ́ràn ẹ̀ gan o she looks so innocent. mo ti gbọ́ tí yín bọ́ ti tèmi lèmi sọ fún yín ọmọ yẹn kéré sí nọ́mbà yẹn o. ẹ̀bẹ̀ Jẹ́nrọ́lá kò wá kẹ́ fún ṣá kí ẹ fún ẹ. àwọn kòtò. ọmọ yẹn kéré sí nọ́mbà yẹn ẹ̀yin náà mọ bí gbòòrò ṣe ń lọ náà wọ́n lórí ipa kan ń lo packaging village tí wọ́n post wá wá ń bí. oníkùn ló mọ̀ kàṣà. it is well. All right. kó tó gé kéèkì yẹn a máa fẹ́ Jẹ́nrọ́lá. Are you set? Yeah, let's go. J-E-N-R-O-L-A. Congratulations. SISDAB dídá ló ń bọ́ lọ́wọ́ kẹ́ tíbẹ̀tíbẹ̀. Gimme sẹ́yìn là ń kí ẹ̀yìn là ń kí lẹ̀ mọ́ mi proper rap tycoon. If you talk say make I go kó máa lọ jọ̀wọ́ sọ pé kí n dúró yé fi mi ṣakọ Bọ́lájí dúró 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 dáadáa Tọ́lání dúró 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 dáadáa Tọ́lákẹ́ dúró 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 dáadáa Amina dúró 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 dáadáa. Ó lé mi dis ó lé mi dat ó gbé mi lẹ́kùn ó lóhun ní cat ó ní kí n gbàwẹ̀ ó ní kí n máa fast kò máa yí sí ẹlẹ́mìí máa ló máa last ó push mi ó bá pè mí níjà torí mi ò ní money ó ní mi ò ní power. Yes Bọ́lájí má ṣe báyìí ọ̀rẹ́ lọ́rùn mi ṣe ló dàbí táyẹ̀ máńgẹ̀ ó lẹ́jọ́ má ṣe bẹ́ẹ̀ ìdẹ́rù mi má lé mi kúrò bẹ́ẹ̀ kẹlẹ́rẹ́ tí ọmọ kí lago sọ orú ti mú mi ṣó wá má bá mi bọ́ṣọ. If you talk say make I go kó máa lọ jọ̀wọ́ sọ pé kí n dúró yé fi mi ṣakọ Bọ́lájí dúró 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 dáadáa Tọ́lání dúró 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 dáadáa Tọ́lákẹ́ dúró 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 dáadáa Amina dúró 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 dáadáa. Mo pè ní top mo pè ní bottom mo ní kí n sún síwájú kí n dẹ̀ lọ àjọ́n pásítọ̀ ti bẹ́ẹ̀ kó wa tó sọ̀kọ́ mo ṣá ní kí n máa gógó kí n dẹ̀ tún máa kọ́ ó ní mo proud ó ní mo máa tàǹgà ṣọdá pàdé ní ọmọ mi ò máa kí n ga pa ace fọdẹ́sì kò kí n korò torí fi ṣá máa tó lówó kí n wẹ̀rọ bẹ̀rù olúwa kó bẹ̀rù god mo máa tó lówó máa tún wá ra eod ayé ṣe rẹ̀ wá bá mi mú gàrí mo ti gbàdá sọ lọ́kọ́ ká ń sún ogun àìrí ace ayé sí what I'm sọ ó ní mo parí mo dàbí àlọ́ money no dey ẹjọ́ rẹ̀ dẹ̀ kọ́ ẹ̀ lówó lọ́wọ́ ló mú mi má ṣe because. If you talk say make I go kó máa lọ jọ̀wọ́ sọ pé kí n dúró. ẹyẹ ìyọra yín lẹ́nu àkọ́kọ́ bí àbúrò mi ṣe jẹ́ sí mi èmi náà dẹ̀ ṣe fẹ́ kàwé kí graduate bíi tiyín then ọmọ olówó lẹ́yìn èmi ò kí ń ṣọmọ olówó mi ì dẹ̀ fẹ́ káyé mi bíi gold digger. torí gbogbo nǹkan tó ń sọ yìí gold digger or no gold digger ìgbé yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan sórí kò sólówó kankan bì kan o owó tí bàbá mi ní ti bàbá mi ní èmi náà fẹ́ ṣiṣẹ́ fúnra mi kí n ní owó tèmi fúnra ara mi lọ́wọ́ ara mi kí mi àti ẹ lè jọ wà papọ̀ kò dé understand nǹkan tí mò ń bẹ́ẹ̀ sọ látọjọ́ iná. ẹ wo bí ẹ sọ̀rọ̀ láti èní di ọ̀la mi ò lè fẹ́ yín ni mo sọ fún yín yẹn mi ò lè fẹ́ yín. ok tó bá a lè fẹ́ mi ṣé o lè jẹ́ ká ríra wa bíi ẹ̀gbọ́n àtàbúrò kí mi máa rí ẹ bí àbúrò mi kí wọn náà dẹ̀ máa wò mí bí ẹ̀gbọ́n ẹ̀. kò sí problem. mo fara mọ́ yẹn níbo kí wàá ló wà ń ṣe tó ń ṣe wọn. ewu efi mi lẹ ní sùúrù ṣẹ́gbọ́n tún lè di àbúrò mi. kí wọ́n ṣe bíi ti bẹ́yìn. ọmọgbọ́n jíbọ́lẹ̀ ọ̀rẹ́ mi a ti máa gbádùn nìbàdàn tó wà lọ́dọ̀ ẹ̀gbọ́n bàbá ẹ̀ yẹn o ojú ọ̀rẹ́ mi á ti wá là sí. ó fọ́ nìṣà ìlú téèyàn bá ń gbé kó máa ní kankan ṣe pẹ̀lú pé kó jẹ́ èèyàn ńlá exposure tó ń wo yìí kò ní kankan ṣe pẹ̀lú pé kéèyàn kàwé bẹ́ẹ̀ ni mo sọ fún yín èèyàn ó ti ẹ̀yẹ pé èèyàn need láti ní access information tó bá wọn lọ ní around èèyàn ni bẹ́ẹ̀ ni o. a jẹ́ pé kò easy láti wà expose nìyẹn ọ̀rẹ́. kí ló dé ó easy kéèyàn mọ nǹkan tó ń lọ téèyàn bá ti ní àfọkànsí.
àwọn kọpa jẹun là ń kọ ṣẹ̀ṣì máa ń ríra yín. èmi àti kọpa jẹun la ṣì máa ń ríra wa ó tiẹ̀ jẹ́ pàwọ́ mọ́ ẹ̀ tí ń pọ̀ jù. òótọ́ ni àwòmọ́ ọkùnrin máa ń pọ̀ táwòmọ́ ẹ̀ bá pọ̀ kò sí wàhálà ìwọ náà má díjú tán àwa nítorí tá a bá ní ká díjú kẹ́ni burúkú fi kọjá ẹni rẹ náà kọjá àbí ìwọ ò láìkì kọpa jẹun là ní. mo láìkì ẹ mi ìfẹ́ kó kó mi ní pápá mọ́ra ni. kò lè kó ẹ ní pápá mọ́ra ṣebí ìwọ náà kàn fi ṣe bọ̀rọ̀bọ̀rọ̀ ló ń bọ̀ ni ló bá tán. wọ́n ò ṣàjẹ́ ń ṣe orin dáadáa jẹ́ ń sùn bẹ̀rẹ̀. mbẹ́lẹ̀ ti jo ẹ́ẹ̀lì ẹ̀ ẹ sì ti dé. ọ̀yá ìwọ lọ kíkì ẹ̀ lọ kíkì ẹ̀. filẹ̀. ọ̀yá palẹ̀kùn ẹ̀ dé mọ́ra. ọ̀yá ń bọ̀. ọ̀yá kíkì ẹ̀. wọ́n lè kíkì ẹ̀. rẹ́sì ẹ̀. wọ́n lè rẹ́sì ẹ̀. ó ti dá báwọn. panẹ́. wọ́n lè panẹ́. ó ti dá báwọn. ẹ ká sùn. àwa ńlẹ̀ sọ̀kalẹ̀ à ń bọ̀ rárá sọ̀kalẹ̀ bẹ́ẹ̀. ẹ mọ̀ gbà mí àwa kí ló sọ ọmọ yìí. kí ló dé. àwa ẹ bá ń gbé àwa. ẹ dákun dọ́kítọ̀ irú àìsàn wo ló ṣọmọ mi. madam àìsàn kókó ò ṣọmọ yín. wọ́n ní ó dákun ni wọ́n gbé wá. nǹkan ayọ̀ ni madam bẹ́ẹ̀ ni ọmọ yín ti lóyún. ó lóyún. oyún ta ló fún lóyún. ta ló máa ń fún obìnrin lóyún ṣe bóbìnrin ni yín. níbo ló ti rí. madam ìkẹyìn ó di méjì kìnnú bíyàn. nǹkan burúkú ló di méjì yìí. kí ló dé. oyún. madam. oyún. madam. ẹ wo madam ẹ gbórí sókè. ẹ take it easy ọmọ tá a gbọ́dọ̀ bá sọ̀rọ̀ ni o ẹ má jẹ́ ó fìbínú kó lọ ṣẹ́ oyún o ṣẹ́mu kó tó bá lọ ṣẹ́ oyún wàhálà wà bẹ́ẹ̀ ó lè gbabẹ̀ kú o. mo dáná. mo dáná. madam. oyún. àwa wọ lọ́wọ́ oyún dúró ebi pẹ̀lú ẹnìkan nínú ilé yìí ni kò sí alájọsọ kò sí alábàárò níbo ló ti wá róyún o. ọ̀rọ̀ tó fẹ́ sọ yẹ ká sọ́ǹta. sórí ọ̀rọ̀ nu ilé ẹ̀dá kan ò gbọ́dọ̀ sọ́ǹta ọ̀rọ̀ táwọn kì í sọ nu ilé ìwọ náà rí báruwo ṣe pọ̀ mẹ́yìn á ní gbọ́ra wa yìí jẹ́ ká sọ̀rọ̀ yìí bíbá yìí náà. kò ṣàṣàwò ń bíbá yìí jẹ́ ká sọ ń bíbá yìí. níbo bíbá yìí. ẹ máa bọ̀ bí ọ̀rọ̀ jókòó wọn sọ ń dúró kò yé ẹnu máa bọ̀ ọ̀rọ̀ jókòó náà wọn kì í sọ ń dúró máa bọ̀ jókòó tó bá ti jókòó ẹbí tí náà. ọmọ yìí pa mí ọmọ yìí pa mí ooo wọ́ máa débẹ̀ máa dé ibẹ̀ gbogbo tó a máa ṣe fún mi máa débẹ̀. don't go. kí n má lọ. ilẹ̀ ti ṣú. ilẹ̀ ò tí ṣú ilẹ̀ ò tí ṣú èmi pẹ̀lú wọn ni. máa dé ọ̀dọ̀ onítọ̀. mami. máa débẹ̀ o. don't go. ilẹ̀ ti ṣú. ilẹ̀ oṣù máa débẹ̀ bó bá jẹ́ pọ́ pa mí síbẹ̀ ni máa débẹ̀. ẹ má lọ. ayé mi o àwọn ọkọ náà. màmá gbogbo àlàyé ni mo ti gbọ́
ẹ lọ fọkàn yín balẹ̀ o torí àgbàlagbà ni ó níbi tí ìbọ̀ntẹ́lájọmọdé gan níbi tí ẹ gbọ́dọ̀ ronú mọ́ ẹ má kó àyà yín sókè torí ẹ ní jẹ́ new case ṣe this is Nigeria police tá bá fẹ́ ṣiṣẹ́ we know what to do in the world Nigerian police are the best jẹgbádùn mi tá bá fẹ́ ṣiṣẹ́ àmọ́ tá a máa ṣe téèyàn bá jẹ̀bi àmọ́ ṣùgbọ́n ọlọ́pàá ò ní kàn dájọ́ lọ́wọ́ ara ẹ̀ ọlọ́pàá ní láti ṣe investigations because a lè ló máa ya níbù kò yá lóru ẹ̀kan rò pé ibi tí wọ́n fojú sí ọ̀nà ògbàbẹ̀ but when you do your thorough investigations you find out the guilty jẹgbádùn mi so ẹ má ronú ẹni kọ́mọ yẹn náà fọkàn balẹ̀ all the necessary things àwọn máa ṣe. ẹjọ́ sá méjì lọ̀rọ̀ yìí o. méjì bíi ti báwo. ìkan ni pé ó fipá bọ́mọ ìlò pọ̀ ìkejì ni pé ìfipábálòpọ̀ yẹn ó ti doyún. ọmọ yẹn ti lóyún báyìí. bẹ́ẹ̀ni. ọmọ yẹn lè sọ pé fífi ipá bá òun lò tó bá òun lò yẹn ló di oyún. òun ló doyún. okay mo ti gbọ́. ṣùgbọ́n torí ọlọ́run mo fi ọlọ́run bẹ̀yìn nǹkan yìí ní bàjẹ́ ṣe rí àwọn òbí ọmọ mi ni àti ìyá àti bàbá wọn ti kú ó wá kí n lè bá mọ̀ bẹ́ẹ̀ náà ṣe máa wọ́nà tó fi máa tẹ̀síwájú nínú ìwé òun ló bá wá. ṣé ìwọ mo bẹ̀rẹ̀ kí àtúnyẹ gbé. ọ̀rọ̀ àyà ò ní jẹ́ ní òde jọmọ ẹ náà ṣùgbọ́n ọ̀rọ̀. àmẹ́tàbọ̀ tètè jẹ́wọ́ kó tó di pé àwọn oníròyìn bàbá tọ́ ọ̀rọ̀ yìí orúkọ ẹbí ẹ tó ń protect kó má di pé o fẹ́ ta ẹ̀rọ fọ́ sí. Do you know your father's position in this society? Officer, this is exactly what I'm telling you. Wọ́n kàn fẹ́ fi ẹ̀sùn yìí wọ́n fẹ́ fi bà orúkọ bàbá mi jẹ́ ni. I know next to nothing to this allegation. Kí ni question tí mo bẹ̀rẹ̀ kí ló dá mi lò? Ẹ jọ kí ni relationship tó wà láàrin wa àti lédè? This lady is just our customer. Ó máa ń gbé mọ́ ẹ̀mẹ́ wá sí Coppers Lodge wá tà fún gbogbo àwa kọ́pà táwa ń bẹ̀ ni. A lè máa ń bára jà. That's all. But ìwádìí jẹ́ kó yé wa wípé kì í ṣe mẹ́mẹ́ nìkan ló wà láàrin wa àti àwa. Jọ wọ́n jẹ́ kó yé wa wípé ọlọ́rọ̀ ni ìwà àti àwa ṣe lóòótọ́ ni. Ṣé ọ̀rọ̀ ọmọ tá à ń sọ̀rọ̀ yìí? Mo mú gẹ́gẹ́ bí àbúrò mi ni. Mo máa ń bá sọ̀rọ̀ bí èèyàn ṣe máa gbé ẹsẹ̀ nílé ayé tí ó ṣe ní ṣe ẹsẹ̀ gbé. And that is all. Ẹ jọ ojú mi tẹ̀ wo yìí ṣójọ pé mo lè ṣe ẹ̀rí tán fi ẹ̀sùn ẹ̀kàn mí yẹn ṣójọ ni. Kájọ mẹ́ ṣé mo wà bẹ́ẹ̀ nígbà tó ń fi ipá bá ọmọ ọlọ́mọ lò pọ̀ nínú yàrá ẹ̀ àbí kí ni mo ń bí ẹ́ kí ló dá mi ló? Ó fẹ́ jọ wà ló. Hello. Listen. Commissioner of Police, listen, and listen very carefully. Ẹ tó bá lórúkọ ní àbùkù máa ń wá káàkiri. And a ti sun epo níná dáadáa kó tó di pé a make orúkọ yẹn. I trust my son. I trust Generala. My son cannot descend so low to that level of raping. Forget it. It is baseless. Now listen to me. My learned friend will be there tomorrow with you. Our office alone, together with my PA. And your resolve. No, give me the next 12 hours. And please don't take my son to court unless my lawyer gets to that place. Remember, you are talking to a distinguished senator of the country. Thank you very much. Thank you. Yeah, there's a problem.
tomorrow you are going to Ìṣẹ̀yìn. Issue tán ẹ̀sùn tán fi kan Jẹ́rọ́lá ẹ̀sùn rape yẹn kò ń ṣe tọmọ mi. Wàá lọ síbẹ̀, wàá dẹ̀ kó yanjú ẹ̀. And listen, we cannot trust these boys. He can be involved, right? But tó bá wà involved, use your wisdom, use your experience as a learned lawyer to settle it. Mi fẹ́ kórúkọ mi jáde rárá àkórúkọ Jẹ́rọ́lá. You know what it means. You know my step in the country, right? Kórúkọ yẹn do everything, and my PA will go along with you. Sir, consistency project any ajomalo lọ́la nǹkan. No, this one is more important than constituency project, right? We are going with the lawyer tomorrow. The law. Kò sí problem, sir. First thing tomorrow morning, I'm gbéra. Bomb bá dẹ̀ ṣe jẹ́, a máa jẹ́ kẹ́ máa bọ̀ lórí phone. And I want to assure you, I'm releasing a check of 500,000 naira for you because tẹ́ bá débẹ̀ lọ́la, ó possible kọ́rọ̀ yẹn máa yanjú lọ́la. We need accommodation, feeding, and all other logistics, right? Bẹ́ẹ̀ni, kò lè tó yẹn. Though rape case máa ń le, ó máa ń difficult, wọn kì í allow kan bail, but a máa wọ́gbọ́n dá sí. They don't forget that. This is our country. And we are there today. We can use every influence. But àwọn náà máa ń sọ àforúkọ, you know, ó láti ṣe kíní ẹbí iṣẹ́. Ṣé mo yí pé we are getting set for the next election? Of course. And I am still interested. Trust me, I will try my best. I will try my best. Thank you for my help. Right. Thank you very much. Pierre, ti àwọn ọ̀hún láti lọ change date ìtọ́jú pẹ̀lú àwọn káfẹ́ ṣe àwọn contractors ṣe yóò kó ti conservative project yẹn ṣe mọ́ lọ́la, right? Ǹjẹ́ ẹ̀yin lè gbà? Well, I know you are performing your duty. I can understand. But besides that, ṣé ilé gbà? Ẹ̀dùnà ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ká fi ṣírò ara wa. Kẹ́ bí ọmọ kan láti kékeré kẹ́ máa náwó lé lórí. Pé kọ́mọ náà lè jẹ èèyàn, ọ̀tọ̀ ní kí pẹ́rẹ́ǹtì kó wà kó má wúlò fọ́mọ. But kí pẹ́rẹ́ǹtì kó kí ẹ̀ fọ́mọ. Pé ọmọ yìí ó láti sanjọ́, ó láti jẹ èèyàn. Kí one stupid guy kan tó ti rọra ìgbé tó nǹkan tí ẹgbẹ́ òun ní future kó dẹ̀ kiri ọmọ bẹ́ẹ̀ mọ́lẹ̀ kó ṣe bó ṣe ṣe ọmọ tá à ń sọ yìí kó ṣe yamayama bẹ́ẹ̀ ṣé ẹ mọ̀ pé ó ti bá kárí àwọn ọmọ òun jẹ́ ni kò tí ì sẹ́ni tó lè sọ bí even medically kò sẹ́ni tó lè sọ bí tọrọ máa já sí délẹ̀délẹ̀ tí wọ́n bá ṣẹlẹ̀ sí what will you do or how will you react? No. DPO, mo really appreciate it. Ṣé rí àwọn young boys of nowadays, iṣu ẹni ló máa ń tọwọ́ ẹni bí kò lọ́rọ̀ wọn. Mo fẹ́ kẹ́ assist wa níbi tọ́rọ̀ èdè dúró because ìrànlọ́wọ́ yín nìkan ni ò ní jẹ́ kí kéèsì lọ court. That's why it's happy wa. Ẹ fẹ́ kó lọ court. Bẹ́ẹ̀ni. Kò sí nǹkan tí mo lè ṣe sí kó má lọ sí court. DPO sir, ẹ wo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí a mọ̀ pé èèyàn lè help wa lórí ẹ̀ torí ọ̀rọ̀ àtẹ̀fẹ́ kó lọ court rárá ẹni tí ọmọ ẹ̀ wá involve èèyàn tó lórúkọ ni o irú nǹkan bẹ́ẹ̀ kò tẹ̀ ṣe gbọ́ǹta gbogbo ọ̀nà tí ẹ bá lè mọ̀ pẹ̀lẹ́ fẹ́ help wa kó má fi dé court help wa ọmọ èèyàn yín dẹ̀ náà ló wà involve o bẹ́ẹ̀ ni ọmọ Senator Alabi Davidson. Ọmọ Davidson. Yàtọ̀ sí pé ó jọmọ Senator Davidson gómìnà state gan tó ní interest nínú kéèsì ẹ̀ ṣẹ́dẹ̀ mọ̀ pé gbàfúnmúrí gbàfúngbádà lọ́rọ̀ tó wà lẹ́yìn. Gómìnà náà ní interest lórí ẹ̀ mo gbọ́ gbogbo ẹ̀ but lawyer madam my hands are tied on this issue. Ọ̀rọ̀ pọ̀ mbẹ́. Why? Ẹ̀yin náà rí pé nǹkan ga síbẹ̀. DPO, mo understand. Wa náà ní fẹ́ nǹkan tó máa fẹ́ ti ṣe yín. But nevertheless, a tún máa ríra. But tó bá ní mistake máa fi lè assist. Ẹ bá wá fi gbìyànjú sí.
I thank God you understand me better. Thank you. Yeah. Thank you, madam. Àwa sọ fún mi kí ló fẹ́ gbà nípa bíbá ìdílé Jẹ́rọ́lá lórúkọ jẹ́ jẹ́wọ́ fún wa ta ló ní ohun tó wà nínú ẹ̀. Ọ́físà mi ṣá kì í ṣe ọmọdé ọlọ́wọ́ lèmi àti Jẹ́rọ́lá lóòótọ́ ló dẹnu ìfẹ́ kan mi ò dẹ̀ gbà fún nítorí pé mo rí bí mẹ́ńtọ̀ mi ní ọjọ́ tó ń ṣe birthday mi ò rí ìmú rárá pé ó lè rape mi nítorí pé ó jẹ́ ọ̀kan tí mo fọkàn tán. bò lọ́jọ́ tá à ń sọ nípa ẹ̀ Jẹ́rọ́lá fọ̀ọ̀zẹ̀ wọlé ní agbófẹ́sẹ̀ lára ẹ̀rìn wọlé fúnra lára ẹ̀. ó tàn mí wọlé ni. so ó jẹ́ kó yé wa pé fúnra lára ẹ̀ ló ti rẹ̀ mọ́ jẹ́ ńlọ́ra lọ́rùn tó rí jẹ́ǹjì díẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀. ọ́físà mi ò tẹ́ bá mi mọ́ Jẹ́rọ́lá lọ́rùn o torí bí mo ṣe wà mo ti lé ní ọmọ 18 years tó jẹ́ wípé mo lè bọ́ ọkùnrin lájọṣepọ̀ anytime tó bá wù mí tó bá wá láti ọkàn mi. Jẹ́rọ́lá ló bá wá lé mi. He made me a virgin on that day. bò kí ló wá fẹ́ ká fi gbẹ̀ gbọ́ pé tòótọ́ lódodo ni Jẹ́rọ́lá fi pẹ́ bá ẹ̀ lò pọ̀. tí bá wo àyẹ̀ àtọ̀nà ọwẹ́ ẹ máa rí àpò ẹ̀yìn mi bẹ́ẹ̀. I'm sure. Very, very sure. Okay. Jẹ́rọ́lá àwa jẹ́ kó yé wa wípé nígbà tó fẹ́ fipá bá òun lò lòun gé ẹ̀jẹ̀ a lè bá àbá yẹn lára ẹ̀ àwa ń bi ẹ́ léèrè ó dẹ̀ ń deny now forensic evidence ó jẹ́ kó yé wa wípé àpá tó wà lára ẹ̀ èyí tí ọmọ yẹn gé ẹ̀jẹ̀ ṣé èyí yẹn àpá yẹn ló wà lára ẹ̀ now níbo ló wá fi gbà báyìí. Officer, ẹ jọ̀ọ́ ẹ pa mí sílé kẹ́ máa pa mí síta máa ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀ fún yín. ẹ wo ọ̀rọ̀ tó fẹ́ sọ yẹ ká sọ̀ǹta. Sórí ọ̀rọ̀ nu ilé ẹ̀dá kan gbọ́dọ̀ sọ̀ǹta ọ̀rọ̀ táwọn kì í sọ nu ilé ìwọ náà rí báwo ṣe pọ̀ mẹ́yìn á ní gbọ́ra wa yìí jẹ́ ká sọ̀rọ̀ yìí bíbá yìí náà. kò ṣàṣàwò ń bíbá ẹ jẹ́ ká sọ ń bíbá yìí. Níbo? Ibi báyìí. Ẹ máa bọ̀ bí ọ̀rọ̀ ìjókòó wọn sọ ń dúró kò yé ẹni. Máa bọ̀ ọ̀rọ̀ ìjókòó náà wọn kì í sọ ń dúró. Máa bọ̀ ìjókòó tó bá ti jókòó ẹbí tí náà wà. O ṣe ọ̀rẹ́ mi, mo kàn fẹ́ confirm kílẹ̀ kan ni. Kí ló bá lè ṣe lórí ọ̀rọ̀ kéèsì tí ọ̀rọ̀ òfin ní di wàhálà rẹpẹtẹ? With your experience, what is your advice? My friend, má jẹ́ kí n tàn ẹ́ with the evidence in our disposal here. Jẹ́rọ́lá really committed the crime. Fine. I mean, he raped the girl in question. Agreed. Kí ló bá lè ṣe? Nǹkan tí mo rò ní pé maybe we should call the family for a meeting. Then we beg them. Tàbá bẹ̀ wọ́n tán. Ìfàbíbẹ̀ yẹn pẹ̀lú owó tó tó gidi ni ò táwa fi bẹ̀rẹ̀ sí wọn kù. Tàbá bẹ̀ wọ́n tán, àwa sọ fún Jẹ́rọ́lá pé kó gba oyún. Tó bá ti wá gba oyún, maybe tátẹ̀gùn bá ti fẹ́ sí díẹ̀, we look for a way to get rid of the pregnancy. Tàbá dẹ̀ ti ṣe yẹn tán, àjẹkára àwa àbí lady ẹ̀ what's the name kó balẹ̀. Tára ẹ̀ bá ti balẹ̀, we now tell Jẹ́rọ́lá, ó yá kó put up fight, kó bàjá gidi tó yẹ pé family kìíní o, ìkejì o, àdílé parí ló bá tán. CP, do you think that one will work? It can't work. Kò lè work. Ohun tí mo dára ti ni pé mi ì fẹ́ kọ́kọ́ mi wọ́n nu iṣu yẹn rárá. Àti tọ́mọ mi. You know what it means? You know what it means? So let's look for alternative. Ìyẹn ò lè work. For me, for tí mo rò pa lè ṣe ni. Mo gbàgbọ́ pé ènìyàn kí Jẹ́rọ́lá jẹ ní àyà àtọ̀nà ọwọ́. Jẹ́rọ́lá kọ́ ló fún mi lóyún o. Lọ́jọ́ tí mo lọ ta mọ́ínmọ́ín ní Corpers Lodge
ni mo rí wúndì yẹn ní àyà wọn àti ọrùn ọwọ́ wọn ló jẹ́ kí n sọ wípé èmi ni mo gé wọn jẹ. Èmi àti kọ́pà Jẹ́rọlá àjọ ní àjọṣepọ̀ rí o. Táwa ló wà fún ọ lóyún. Ìkan lára àwọn kọ́sítọ́mà mi ní mechanic village àwọn ló fún mi lóyún. But kí ló wá dé tó fi parọ́ mọ́ Jẹ́rọlá? A kò mọ̀ pàpọ̀ mọ́ wọn ni. Jẹ́rọlá, you are a disgrace. You are nothing but a disappointment. Ìwọ jọ torí Ọlọ́run sọ fún mi kí nìkan tó kó sọ́pọlọ ẹ̀. Ẹ̀jẹ̀ ta sí ọ lórí ni àbọ̀ tí ló mú yọ àdúgbò àbí kí ló mú gan tó fi lọ́wọ́ wà burúkú tó wù yẹn ìwà játijàti yẹn. Jọ torí Ọlọ́run kí ni tó ń ṣe ẹ gan? Níbo ló ti rí ìwà burúkú ìwà pálapàla tó lọ wù yẹn? Torí wọ́n tọ́mọ̀ bá jẹ ṣòkòtò àjọ kìtì pa ta ló ọwọ́ ta ló ti bá àbá bẹ́ẹ̀ ló gbọ́ tó wù wà burúkú bẹ́ẹ̀ yà bẹ́ẹ̀ mi. Ṣé òun ló máa kọ́ sínú pépà ṣá? Ọmọ Sẹ́nétọ̀ Davidson ó rape wọn wá nílò fọ́tò tiẹ̀ ò torí kò sẹ́ni tó mọ̀ ẹ́ wọ́n á gbé fọ́tò bàbá ẹ̀ sí kọ́nà torí pé abíwọ ọmọ àlè játijàti tó ní mọ́bí tó ti pàrọ̀ ẹ̀ mọ́ mi lọ́wọ́ lọ́sibítù tó fi lọ́ọ́ rè ó ìmọ̀ tó máa kó rape ṣá ọdún 7 ló máa lò ń jẹ́ lẹ́yìn ọdún 7 yẹn wá sọ pé ibi báyìí ò lè débẹ̀ tàbí kọ́ńtẹ̀ castigate ẹ ló bá tán so kí láǹfààní ẹ. So in fact ẹ jẹ́ ká gbàgbé ẹ̀ torí kò sí nǹkan tí mo sọ fún yín sìn tó máa bọ́ sí good side lọ́dọ̀ yín I will be wrong. ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe ń sọ yìí ọmọ tá à ń sọ̀rọ̀ yìí ó máa ń wá sọ́dọ̀ mi mo máa ń tọ́jú ẹ̀ mo máa ń fún lówó àjọ máa ń wà papọ̀ and nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn it was a mistake I never knew it to happen that way. Well nǹkan tó máa ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ náà. I don't know what to say again. I'm sorry. You should know what to say. Rántí láti ṣàlàyé dáadáa fún mi sí. Ṣé o pé orí tèmi kú bí tiẹ̀ ṣe kú bí iṣu ṣúsun. Kó wá nìṣó police station kó lọ ṣàlàyé fún wọn. Kó lọ explain bó ṣe explain tó ń ṣọwọ́ báyìí yẹn. Ó máa ń súnmọ́ mi à close gan. I been given her things. Kó ṣe bẹ́ẹ̀ ṣàlàyé fún wọn lọ́hùn. Kó wá gbé ẹ lọ sí court. Kó lọ gbé àwọn nífi ọ̀pá àwọn ẹ̀wọ̀n fún ẹ. Ìwà dójútì ní afọ́fúngbẹ́nu ọmọ àlè játijàti. Mo pé máa ń ṣe ìwà burúkú yẹn rapist ó mọ tó mọ ẹni. Mommy, the deed has been done and you know let me help me out. I'm sorry. Léyìí o. Kí ló dé? Ẹ pẹ̀lẹ́ o. Láti bo. Mẹ́jọ ìyá àwa la bèrè. Láti bo. Sí òsì. Rárá kò sí nǹkan kan. Ẹ̀yin ẹ ṣáà pé ìyá àwa fún wa. Tẹ́ bá ti pè wọ́n débi báyìí ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. Ìyá wa. Màmá. Ìyá wa ọwọ́ ẹ̀jẹ̀ lọ́dẹ̀ níta. Ìyá wa. Please you are under arrest. Ẹ má ṣe ha. Màmá ẹ má sọ kankan o. Torí nǹkan tẹ́ bá sọ bí báyìí. A máa do against you in the court of law. Officer, arrest two this one. Ẹni sùn bàbá o, ọjọ́ orí ni mò ń rò ó, ẹ ní right kankan láti challenge authority wa. Tí bá fẹ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí ìyá àbí nǹkan tí ìyá ṣe ta fi fẹ́ arrest ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n bá ní àsopọ̀ police station. Mẹ́tẹ́ mú fi ṣe. Ṣé bá bẹ̀rẹ̀ wà lọ́dọ̀ yìí? This is city. City ni o. Ìyá jáde lẹ́yìn. Ọlọ́run tó dá. This is city.
Mo ń bọ̀ wá fẹ́. Ẹ̀bẹ̀ wọ lọ́hùn. That is a city. Ẹ kò já ẹ súnmọ́ mọ́ ẹ̀bẹ̀ wọ lọ́hùn. Mama ẹ̀bẹ̀ à ń bọ̀. Amabo, this is a city. Wọ́n ti ọmọ ẹ̀ mọ́lẹ̀. Wọ́n tún wá mú lọ. Bàbá kí ló fẹ́ ṣe báyìí? A máa tẹ̀lé ni. A máa tẹ̀lé. Mama, ṣódà pẹ̀lú ojú orí yìí kẹ́ fi arúgbó ara ṣẹ̀wọ̀n. Ẹ má wulẹ̀ wá àwáwí kankan o. Àwa ti jẹ́wọ́ ó ní wípé jẹ́ ìrọ́lá òfin tipátipá báwọn lò pọ̀ wípé ẹ mọ̀ọ́mọ̀ parọ́ mọ́ ni. Àwa wọlé o. Àwa wọlé o. Kí ló dé tó ṣe lè fún mi? Dádúró ìyà tí mo ti jẹ. Àwa wọlé o. Ṣé ti wá rí wáyé? Ọ̀rẹ́ mi, mo dúpẹ́ gidigidi lọ́wọ́ ẹ̀. I don't know other word to use than to say a big thank you. No, ọmọ pé orí tébù ẹ̀ ló ti parí gbogbo kéèsì Ìjẹ̀rọ̀lá. Ìwọ ló jẹ́ kó dèrò ẹ̀wọ̀n. Mo ní láti appreciate ẹ gan, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ ò ṣe gan ni, thank you very much. Chief, ṣé a máa dúpẹ́ ara ẹni ni? Ó dáa kí la wá ṣọ̀rẹ́ fún. Ṣé ìwọ mọ̀ pé nǹkan tí ìwọ ní èmi náà mo ní? As a matter of fact, mi ò ṣoore fún ẹ. Mo ṣe fọmọ tèmi, mo ṣe fọmọ wa torí ọjọ́ ọ̀la ẹ̀. Look, mo agree. But at the same time, when a little thing is a little thing, but gratefulness in a little thing is very great. Ó dáa kí èèyàn máa appreciate tó bá ṣe dáadáa fún yàn. Ẹni tó bá appreciate nǹkan kínkínní, wọ́n á tún ṣe ní ńlá fún un. Ṣé o believe pé tí o bá jẹ́ pé ìwọ tí o wà involved lórí ọ̀rọ̀ yìí tó o tètè settle everything látòrí tébù ẹ̀, ṣé o mọ̀ pé Ìjẹ̀rọ̀lá ìbá lọ sí ọgbà ẹ̀wọ̀n, then pẹ̀lú torí ẹ̀yẹ tó bá lọ ṣe ẹ̀wọ̀n ọdún méje, a fresh graduate ìgbà tó bá máa padà dé á ti di nǹkan mi. Àní rí ọmọ tí wà ò ní ṣẹ̀wọ̀n, ọmọ tí wà ò ní ṣẹ̀wọ̀n. Then o ní láti ké sí kó bá sọ̀rọ̀ gan, bí bẹ́ẹ̀ kọ́ I will disown him. Kò tó yẹn, kò lè tó yẹn, kò lè tó yẹn. Really mo ti bá sọ̀rọ̀, ó dẹ̀ ti sọ pé òun gbọ́ bí mo ṣe bá sọ̀rọ̀ tán ló dọ̀bálẹ̀ dáàdi ò ní ṣe rẹ̀ mú rẹ̀ lílé ayé ẹ̀ ò ní ṣe rẹ̀ mú. You still need to invite him. Yes, sórí ọ̀rọ̀ tí wọ́n bá sọ ẹ̀rù á tó gbà. Sit him down kó o sọ̀rọ̀ gidi sínú etí ẹ̀ because mo rò pé ọ̀rọ̀ tí a tó wọlé ti bẹ́tà. Àti Olójúbọ́lá, mẹ́wàá ṣẹlẹ̀ ọ̀kẹ́ tó dé láti Ìbàdàn. Mẹ́wàá. Kí ló dé kí ló ṣẹlẹ̀? Sista mi, nǹkan tó ṣẹlẹ̀ ju mẹ́wàá lọ. Ṣẹ́rí, orí ọ̀rẹ́ yín àwa lọ̀rọ̀ yìí ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Alákọ̀ọ́kọ́ wọ́n fipá bá ọ̀rẹ́ yín lájọṣepọ̀. Àwa. Ẹ̀yìn ìgbà yẹn, àwọn ọlọ́pàá wọ́n tún wá gbé màmá. Màmá, wọ́n gbé wọn sí police station. Ẹ wò, ṣé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àgọ́ ọlọ́pàá ni màmá wà. Wọ́n lọ́mọ sẹ́nitọ̀ kan ló fi tipá bá wọn lò pọ̀. Ọmọ sẹ́nitọ̀ fi tipátipá báyọ̀ lò pọ̀. Ní ayé tàwa yìí, níbi tí ayé lajú dé yìí, èèyàn kan máa fọwọ́ lágbàáyàn lójú just tell me how. Níbo ló ti ń ṣe yẹn? Àǹtí mi, ọ̀rọ̀ yẹn ti kọjá lọ kẹ́yìn tó dé, kí nìkan tẹ bàbá mú bọ̀? Àbí nǹkan tí mo mú bọ̀ ní sọ̀rọ̀ pẹ̀ yìí. Àbí kí n lọ sílé àwọn àwákítẹ́ lọ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí wọn náà, tí bá dì wọn máa bá máa sọ̀rọ̀ nǹkan tó ń bọ̀ fún yín. Bí mo ṣe ń dé láti Ìbàdàn ni àwọn àbúrò mi sọ fún mi wípé nǹkan wà bá ìṣẹ̀lẹ̀. Báwo wá ní níbo lẹ́yìn ojú ẹ̀ sí? Ìyanjú kẹ̀, àárín yanjú o. Nítorí ọ̀rọ̀ yìí ni wọ́n ti máa mi mọ́lé sí. Ó ṣe wá gbọ́ pé tálákọ̀ọ́ ayé wá nílùú wa yìí. Àwa tó bá wo olówó ló lè fi tálákà dá. Èmi mo dé ti máa mi sí o. Mo ti gba kádàrá mi láti gbóyún ọmọ tí ò ní bàbá. Mo dé nítorí kan tó ṣẹlẹ̀ síbi. Ṣé
ṣe sí ẹlẹ́dàá mi àmọ́ báwo mo ṣe fẹ́ yọ màá mi nínú wàhálà tí mo kó wá sí ẹlẹ́dàá mi wọ́n jẹ́ fún mi. ọwọ́ wo lọ́hùn má dára lábì ṣó tí mo fẹ́ kó mọ̀ kankan wípé kò sí ewé kankan tó jábọ́ ní ara igi tọ́lọ́run mọ̀ sí ọlọ́run tí mo pa kọ́lẹ̀ ni ó ti kọ́lẹ̀ ni òun ló ṣe ṣẹlẹ̀ báwo wà ní níbo ni girama wà báyìí. ó ṣì wà ń bẹ́ẹ̀. ó wà láti mọ̀lẹ́ ọlọ́pàá báwo ni a ṣe fẹ́ gbà wọ́n lẹ̀ báyìí. nítorí tó sọ yẹn ojú Ọlọ́run nìkan ni mò ń wò báyìí o àmọ́ ó ti gba kádàrá mi láti bóyá ọmọ tí ò ní bàbá mi ò dé ní jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ sí mi mú mi ṣe sí ẹlẹ́dàá mi. àwọn máa kè mọ́ ṣe fẹ́ kí mi náà máa sunkún ni àwọn. mo yẹ fẹ́ yóò máa mi ní òfin tí mo kówó sí. ọmọ yẹn kí mi náà sunkún kí n máa sunkún ní báyìí. ṣáàbù mi ronú mọ́ ronú mọ́. mo fún lágbàwé àgbọ̀ rẹ̀ rẹ̀. ṣé orí tí ó kún bá darí báyìí ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. jẹ́rọ láyé máa wá bí ó máa fẹ́ lu ẹ̀kúnlẹ̀ níwájú ẹ̀ báyìí. ṣojú ibi jẹ́rọ la ṣe wáyé a kò ní tiẹ̀ níbikíbi tó bá wà. ṣé o ti rọ́ọ̀bù sí màmá máa lọ bá àbúrò dájú mi tó wà ń bàdàn. mo wò bóyá ó lè hẹ̀ wá ọlọ́run ajọ́ kan gbà sí mi lẹ́nu. mo máa ń gé mi kó máa gbé wọ́n bí wọ́n lọ́wọ́ ní fi. Yorùbá lẹ́yìn ọdún yóò di àgbèrè. àwọn náà dé yìí. Àwọn ni o. Àwọn ni. Bàbá ṣé lóòótọ́ ni. ṣé lóòótọ́ ni. Àríkẹ́ ti kú. Bàbá bàjẹ́. ó ti kọ́ ẹ máa ké sí gbogbo àwọn ọkùnrin ilé bá a ṣe fi ilẹ̀ bàṣírí òkú ló kù báyìí kí n tí ń tiẹ̀ kọ́kọ́ nù kọ́kọ́ kọ́lẹ̀ ọlọ́mọ bí ó ṣe gbé wá ń jà Àríkẹ́ ti kú. ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀. wọ́n ní ká wọlé ni. Àwọn wo Ọlọ́run ju ènìyàn lọ. Àwa wo ló tún kù tó fẹ́ fi ayé ẹ̀dá báyìí. Má dúró dìgbà tó máa tọrọ jẹ kó tó lè róúnjẹ àárọ̀ jẹ. Kọ́ndíṣọ̀n tó wò ní kò di alágbe. Alátiṣe èmi gbọ́dọ̀ máa ti ṣe ara rẹ̀. Mo ní láti wá nǹkan dáwọ́lé kọjọ́ tó lọ mọ́ mi lọ́wọ́. Bottle water. 50 naira. Okay, take. Ay, kí ló dé? Ay, mo lọ. Ay, ha, mo dáná. Ẹgbà mi. Ha, mo gbé. Arábìnrin, ìjẹ́. Ẹjọ́. Ẹ ṣàánú mi, ẹgbà mi. Ẹ bá mi gbé ẹgbà mi. Ha, ẹgbà mi.
Oh, thank God o. Thank God. I'm happy for you. Bí kò sí nǹkan tó ṣe ẹ́, oyún inú ẹ̀ gan kò tún sí nǹkan tó ṣe oyún inú ẹ̀ rárá. What? Inú mi dùn fún ẹ gan. Don't worry, you will be discharged soon. Ṣé ti gbọ́? Ẹ ṣe gan ni. Ilé ọ̀tọ̀nà yóò ní dàrú. Ó fi táwọn ọmọ yunifásitì náà máa máa rárá. Àmín, àmín. Ẹ ṣe gan ni. Àmín, bó bá ṣe jẹ́, máa jẹ́ kó gbọ́. Do you understand? Just take good care of yourself, right? Then nurse, tó bá yá, tó bá di 5 o'clock, get discharged. All right, sir. Right. Sir. Okay then. Pẹ̀lú àǹtí, mo ṣáà ti gbọ́ nǹkan tí dókítà sọ. Ìpèlè Ọlọ́run àfihàn lára ìpín. It is well. Ìwọ la torí gbọ́ ọ̀nà kíkẹ́. Ẹ dákun, níbo dókítà wa ti rí lórí tó gbé wọnú wọ́ọ̀dù? Irú bẹ́ẹ̀ ò lẹ tó ń bí yín. Ṣé ibi lájọ wà tàbí jọ rọ́ọ̀ṣì olóyún wọnú wọ́ọ̀dù? Gbogbo nǹkan ló máa ń ka yín lára. Kí là ń bí yín kí ni nǹkan tẹ̀ ń wí? Nǹkan tó jẹ́ kí n béèrè ni pé ó ní ká discharge òun náà ló tún gbé jáde. Ṣé mo rí kó tí ì pẹ́ jù báyìí? Ẹ tètè lọ bá dókítà kẹ́ bí wọ́n. Ẹ rí, wọ́n ti kanra jù, wọ́n á máa ranjú ni àfi bí àjẹ́. Ìwọ ẹ jọ fún abẹ́rẹ́ ní ward 5 ṣe o ti fún. Ó wà lára ẹ̀ kẹ̀kẹ́ is my hobby ló fò push. Níbo ló ń lọ kí n lè gbé dání torí pé mi ti ń lọ sílé o I'm going home. Àtàrò náà ni mo ti ń béèrè lọ́wọ́ ẹ̀ you refuse to answer me kí ni nǹkan tó ṣe é gan talk to me mo ní gbọ́ nǹkan tó bá ṣẹlẹ̀ let me know why are you doing this for God's sake kí ni tí ṣé o rí pé ipò ẹlẹ́gẹ̀ ló wà ní oyún ló wà nú ẹ̀yìn náà and o sì need ìtọ́jú you need 100% care o ní láti máa tọwọ́ tó ń jẹ o ní láti fi bọ̀ṣọ talk to me let me help you I'm ready to help you. Doctor, I'm about to wake up. Ṣé nǹkan tó ń tọ́ láti sọ sí ni pé kò síbi tó ń lọ rárá? Oh God. Bí ìtọ̀gbésí ayé mi ṣe jẹ́ nìyẹn. Látìgbà táwọn òbí mi méjèèjì ti kú ni mọ́tò jábọ́ ọkọ̀. Tí mo á déyàn tó ń gbé lọ́dọ̀ grandma mi. Bí gbogbo ẹ̀ ṣàṣìṣẹlẹ̀ náà nìyẹn. Tó wá jẹ́ wípé wá déyàn tí ò léyàn pátápátá. Lẹ fi pàdé mi tí mo fi dákú. Ìrònú yẹn ló gbá mi lọ́kàn. My dear, ó ga gan-an. Ó máa wá ga ọ my dear. Nílùú iná. Police station wo ló wá handle case ẹ̀yẹn náà? Bí àkọ́mọdé ló wà iná ni. Tí mo wà. Are you serious? Lóòótọ́ ni wípé èmi ni IPO case àwa àti Jẹ́rọ́lá Adébẹ̀sí láti bí oṣù 6. IPO ṣé ìwádìí yìí dẹ̀ jinlẹ̀ lórí ẹ̀sùn tí grandma àwa fi kan Jẹ́rọ́lá kó tó di pé grandma àwa jáde láyé? After a very thorough investigation ìwádìí wa fi hàn wípé Jẹ́rọ́lá ò mọ kankan nípa ẹ̀sùn tó fi kàn. Bí Senator Davidson tó jẹ́ bàbá Jẹ́rọ́lá bó ṣe ní ká make sure pé màmá fojú balẹ̀ ẹjọ́ nìyẹn. Ìwádìí ń lọ lórí ọ̀rọ̀ yìí ni màmá jáde láyé. Ọ́físà, ọjọ́ mélòó ni màmá lò ní custody yìí tó fìdí pé wọ́n jẹ́ Ọlọ́run nípè? Màmá máa lò tó bí ọjọ́ 5 lọ́dọ̀ wa. 5 days. IPO báwo lẹ ṣe wá mọ̀ pé irọ́ ni ẹ̀sùn tí grandmother wa fi kan Jẹ́rọ́lá? Ṣe rí àwa gangan fún rẹ̀ ló jẹ́wọ́ wípé irọ́ lòun pa mọ́ Jẹ́rọ́lá. A dẹ̀ gba evidence sílẹ̀ lórí ẹ̀rọ gbohùngbohùn. A ò lè mú òun lòun rárá.
ǹjẹ́ àwa náà ló ní àǹfààní láti gbọ́ ohun àwa tí ẹ gbà sílẹ̀ lọ́jọ́ yẹn. Madam, I am very sorry about that. I can't give it to you. IPO, I want you to understand one thing. Iṣẹ́ kan náà làjọ ń ṣiṣẹ́ mọ́ bẹ́ẹ̀. Agbófinró ni amòfin làwa. And I think your cooperation will be very important in this case. A gbọ́dọ̀ ran ara wa lọ́wọ́ lórí ìwádìí tó wà nílẹ̀. Because I think your cooperation will be very important, and I will so much appreciate you if you cooperate with us so that we can get to the bottom of this case easily. If you insist, ma, that means I have to inform my boss about it. That is, if you don't mind. I will so much appreciate. Okay. Sir. Yeah. DPO. Nǹkan tí ó gbé mi wá sọ ni pé nípa kéèsì ọmọ tí àwọn human rights yẹn tó ń dà mí láàmú lórí ẹ̀ wọ́n sọ tí wọ́n tún béèrè fún audio tape. I don't know what to do, so kí ni kí n ṣe lórí ẹ̀ sà. Okay, I think on that case go and use your discretion kó tó pẹ́ jù. Mo ti máa sọ fún wa pé ó yẹ ká máa ṣọ́ bí àwọn olóṣèlú ṣe máa lò wá. We are police officers. Agbófinró ni wá, olóṣèlú ni wọ́n. And mind you, case tó wà lọ́wọ́ is a very important case, as a very dangerous case. Now look at it. Governor tí ó ń bá senator tẹ́lẹ̀ táyọ̀ wá sí party báyìí wọ́n sí party kan náà. A ti wà ní party A, B wà ní party B. So you know see how dangerous the case is. Please go and use your discretion. Shotibo. Okay, sir. But sir, mo ṣe rántí the other time tí ẹ fi pèmítẹ sọ fún mi pé any interest lórí case yẹn pàápàá lórí senator tẹni I should be a little bit side of senator. Yes, okay, yes, sir. Are we still on that side or not? I just want to know so that yẹn ni màá fi lè mọ bí èmi ṣe máa ṣe iṣẹ́ mi. Yes, lóòótọ́ ni èmi mo sọ bọ̀rọ̀ náà gbọ́n nǹkan tí mo ló ṣẹlẹ̀ yìí mo ní o sí same party mọ́ wọ́n ti pín jà ọjà that means they are not enemies wọ́n ti split ní òsínbì kan náà mọ́ so bá ṣe split yẹn àwa náà we have to change our strategies. Èdè àti mo wò ni pé èèyàn ní láti fear society a bit ìrònú tí wọ́n yàtọ̀ sí ìrònú ọlọ́pàá kọ́ máa lọ rò pé kí ló máa ń ṣàwọn ọlọ́pàá ìwọ̀n sọ nǹkan pé àwọn aṣẹ́ níjọ́ Monday tó bá di Tuesday nǹkan mìíràn máa tún ṣe pé gbígbà téèyàn ò kì í dúró lórí ọ̀rọ̀ ẹ̀ tí irú nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ how can we address it, sir? orí yẹn sọ kó má ti pé wọ́n wá wà ọlọ́pàá bí ẹni tó polè wájà tó tún pé olóko wa mú. ẹ get me right, sir. Well, my friend, look at me very well. Tó bá sì fẹ́ ìrìnsẹ̀ yìí tó sì fẹ́ máa lórí uniform ẹ̀ ló mí pé tó bá sì fẹ́ jẹ́ head of your divisional office as DPO wọ́n ṣe nǹkan tí mo sọ. Go and use your discretion. In fact gbọ́ dada tí wọ́n bá wá bínú èmi ò lọ́wọ́ ń bẹ̀ o gbogbo ìfún ọ̀dọ́ kéèsì ọ̀dọ́ ilé wa please you can go. Thank you. Thank you. Jẹ́ wọ́n lọ́kọ́ ló fún mi lóyún o. Àjọ ní àjọṣepọ̀ rí o. Ìkan lára àwọn kọ́sítọ́mà mi, àwọn ló fún mi. A kò mọ pàpọ̀ mọ́ wọn ni. Gbogbo ara ti listen sí audio yìí. Expert. What can you say to it? Mi ní púpọ̀ láti sọ lórí ẹ̀ because ohun tí mo ń gbọ́ yẹn pẹ̀lú ẹni tí mo bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó jọra wọn. Ohun ẹ̀ ni
but bí ọmọ yẹn ṣe bá yín sọ̀rọ̀ kó tó di pé àgbọ̀ audio yìí àti bí ó ṣe ṣàlàyé ọ̀rọ̀ nínú audio yìí ǹjẹ́ rí ìyàtọ̀ kankan níbẹ̀? Ìyàtọ̀ tí mo rí níbẹ̀ ọ̀pọ̀, ìyàtọ̀ méjì péré náà ni mo rí níbẹ̀. Àkọ́kọ́ náà bí ọmọ yẹn sì ń sọ̀rọ̀ ń ṣe lóhun ẹ̀ ń gbọ̀n pẹ̀lú nǹkan tó wà nílẹ̀ yẹn. Ẹlẹ́ẹ̀kejì wá ni pé gbogbo àwọn statement yẹn kò gap kò sí níbẹ̀ rárá, ó ti súnmọ́ra wọn jù. Nǹkan tí mo rí nìyẹn. Kí lè rí pé ó lè fà? Ó lè wà depressed kó jẹ́ pé state tó wà yẹn inú ẹ̀ ò dùn rárá. Ẹlẹ́ẹ̀kejì ni pé kó jẹ́ pé ẹ̀rù ń bà. All the same, ẹ má ti jẹ́ ká ti go to conclusion now. Ẹ fún mi ní èdè láti ṣiṣẹ́ lórí ẹ̀, kò jù bẹ́ẹ̀ lọ. Èdè láti ṣiṣẹ́ lórí ẹ̀. We must get to the bottom of this case. You can trust me. Am I worried? There's no problem. You have to. You have to. Yes. All right. Now, we've got a very good case now. Yes. Against the police. And this nuisance, this stupid boy, Davidson. General Davidson. Yes. So, Barrister Kusimo, you're going to get another file, a separate file. Okay. For them. To sue them. And we're going to sue them for harassment. Yes. Rape. Yes. Defamation of character. Yes. So I think we cannot go there now. Yes, we are okay. Yes. Màá make sure pé mo sìn wọ́n báyìí. Dé ẹnu ẹ̀wọ̀n kí n tó padà lẹ́yìn wọn. Yes, we can forge ahead. Now let's go on. Dilo. Yes, sir. I want you to act promptly. Pẹ̀lú evidence tó ti wà lọ́wọ́ ẹ̀. And make sure that you send that lady to jail with that pregnancy. Yeah, I know what I'm saying. Kò yẹ kó jẹ́ pé ọmọ léje yẹn ló wá máa plan láti bà orúkọ tí mo ti build over the years ló máa bàjẹ́. Send her to jail with the evidence with you. Period. Oh, sir. Yeah? My distinguished senator. Ṣé rí lórí kéèsì ọmọ yìí tẹ́ bá ní ká ṣe bẹ́ẹ̀ ṣe ní ká ṣe yẹ a máa win ní kéèsì o. But tá bá win ní kéèsì tán tá lọ bá lọ àbọ̀ padà. Why? Good. Kò sí bí ọmọbìnrin ṣe máa bímọ tán ní fẹ́ lọ ṣe DNA test. Tó bá dẹ̀ ti lọ ṣe DNA test tó bá ti lọ confirm pé Jẹ́nrọ́lá ló ní ọmọ yìí a máa ní issue torí ẹ̀wọ̀n Jẹ́nrọ́lá máa gùn gbà yẹn. Èyí lè dẹ̀ máa borúkọ yín jẹ́. Òun ni mo fi sọ pé ẹ jẹ́ á wo nǹkan tá a lè ṣe sí. Then, what is your advice? Hello. Yeah. Oh, lawyer Momo nìyẹn. Oh, I'll be trying to get in touch with you for the past 3 days now. Mo fẹ́ ní kí n rí yín fún nípa lẹ́tà tí ẹ send sí Senator Davidson. Yes. Èmi ni legal adviser wọn. Mo mọ̀, but báwo ni mo ṣe lè rí yín? Bẹ́ẹ̀ ni. Ọ̀túnla. Ọ̀la wa ńkọ́? Okay, no problem. Next tomorrow, 4 p.m. Okay, definitely I'll be there. All right. Thank you. All right. Oh. Ṣe rí issue tó wà ní ilẹ̀ yìí mo fẹ́ kẹ́ bá wa wò pé tẹ́ máa ṣe sí ṣe rí tá a bá ní pé ká máa sọ̀rọ̀ lọ títí ojú kan la kan ti máa parabolate. mo gbọ́ yín o. Ìdí nìyí tí
senator fi ní kawari pé ká tiẹ̀ wá try láti appreciate effort yín kẹ́ ẹ bá mọ̀ bẹ́ẹ̀ ṣe máa tamper justice with mercy ní apá ọ̀dọ̀ yín tí nǹkan fi ní débi court fún wa. Excuse me, colleague, or what do I call you? Yeah. Are you a qualified or professional lawyer? A professional lawyer. A professional lawyer. Yeah. Do you know the implication of what that boy did? So the innocent girl, that vulnerable girl, rape. We are talking about rape. 7 years in prison. And Kodekonyi, you are protecting the image of the what so you call this chief, or what do you call him? Why, excuse me, please, let me talk. Why that innocent girl is being cheated? So you want the case to die down just like that? Rárá mà o, kì í ṣe bẹ́ẹ̀ o. Ẹ mọ̀ pé Senator Davis náà èèyàn pàtàkì ni wọ́n láàrin ìlú. Àwọn tí wọ́n wò pé gbogbo effort ní lórí gbogbo kéèsì láti jọ pé nǹkan tẹ́ bá fẹ́ láti lè dá ìdáhùn gbogbo mátà yìí pátápátá òun làwọn máa ṣe fún yín. Torí àwọn náà ẹ mọ̀ tó lórúkọ wọn ni orúkọ wọn làwọn náà ń jà fún. Well done. So you are here now to bribe me. No, ma. No. So I can just bend the case like that. I'm a human rights lawyer, for your information, and I don't rely on anybody's money. Even your senator, I don't know him. Òun ni o máa gbé kalẹ̀ ọ̀rọ̀. Iṣẹ́ tèmi náà ṣe ni mo understand. Báwo ni senator ṣe máa wá pé ká wá máa bribe? Mo mọ ìjìyà ẹ̀ ní abẹ́ òfin pé wọ́n ń bribe èèyàn. No, this is not bribe. Sẹ́jọ́ wò pé gbogbo wàhálà tẹ́ ti ṣe lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí bó ṣe ń lọ pé even the àwọn innocent people tá ì jà fún gan àwọn gọ́ọ̀mẹ̀ntì wa wọn ò rí nǹkan ṣe fáwọn lọ́ọ̀yà. The only thing is that you just want to compensate you for what you have been doing so long. And that's why ta fi wá kí n ṣe ọ̀rọ̀ bribe rárá. Because as a professional lawyer, èmi náà lè bribe. Excuse me, I'm disappointed in you. Those innocent people tí wọn lè dé ọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì torí ẹ̀ náà làwọn náà ṣe wà ń bí báyìí láti lè bá wọn ṣe nǹkan and ìgbà tẹ́ ṣàwọlé ti bá bàgì mi lórí tébù. Want to go out? Senator náà. I understand. Mo rí pé mo ṣì ń bè yín ni. Kí ni lọ́ọ̀yà àwọn senator wa sọ báyìí? Ṣùgbọ́n pé àwọn ibi ìrẹ́jà èyí tó pe rẹ̀ ní so-called lọ́ọ̀yà bí kí ló porúkọ rẹ̀ lọ́ọ̀yà senator yìí àti sí secretary nǹkan tó wá bá mi fún ni pé kán gbé owó fún wa ká bẹ̀rẹ̀ case just like that. Are you serious? Honestly, mo ní èmi gẹ́gẹ́ bí ẹnìkan I fight for justice. Yes. I cannot continue to sit down here collecting money and bury case of innocent people just like that. Mi ì dẹ̀ ti fowó senator àbí kí ló pe rẹ̀ ló ń gbowó káàkiri. In fact, ó bá mọ̀ nǹkan tí mo ṣe fún wọn. Polite insult ni mo fún wọn, mo ní mo ń jáde. Nǹkan ọ̀rá gbé báàgì mi yìí. Mo work them out politely. They are very wicked. Very, very wicked. Wọ́n kò máa fi law sí ọwọ́ ara wọn. Wọ́n tó máa fine solace ní ìgbà tí ò yẹ kán fine. Ṣé senator yìí mọ̀ wípé law, justice, ó above anybody? And your law is no respecter of anybody. There's no problem. Kọjá ká pàdé ní court of law. Wọ́n máa pàdé ní court ni. Ọdún méje ló mọ̀ fi ń ṣeré yìí. 7 years imprisonment. Bó ṣe máa rí fún wọn nìyẹn. Oh, trust me. I trust you. A máa pàdé ní court ni. A máa pàdé honestly. Anyway, a dúpẹ́ pé ẹ ní ìpinnu láti jẹ́ kí àlàáfíà jọba. Bẹ́ẹ̀ dẹ̀ pinnu láti ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ fún àwa. Ẹ dẹ̀ tún gbà náà wípé lóòótọ́ ni ọmọ yín fi tipátipá bá àwa wọ Ọlọ́run ní àjọṣepọ̀. Bẹ́ẹ̀ ni ìyá wa a ti gbà wípé Jẹ́nrọ́lá ló ní oyún inú àwa wọ Ọlọ́run. Ṣé fẹ́ máa kọ́rọ̀ sí mi lẹ́nu? Ẹ má bínú. Mo ní ẹ gbà yí pé lóòótọ́ ni ọmọ yín fi
tipátipá bá àwa wo Ọlọ́run ní àjọṣepọ̀. Bẹ́ẹ̀ ni ṣé àmójú gbogbo ẹ̀ lọ bó ṣe wu Ọlọ́run náà ni gẹ́gẹ́ bí orúkọ ẹ̀ àwa ń wu Ọlọ́run ọmọ wa ló lóyún òun ẹ̀ a dẹ̀ ti gbà. So anyway kàlàfíà ìjọba náà ni àwa after ẹ̀dẹ̀ ti nípinnu láti ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ fún. bẹ́ẹ̀ni ìyẹn náà dáa bẹ́ẹ̀ òun náà wà níbí báyìí ó ń fi etí ara ẹ̀ ń gbọ́ so kó náà sọ nǹkan tó fẹ́ kó fẹnu ẹ̀ sọ jáde fún yín àwa wò gọ́ọ̀n. ẹ ṣe mọ gbogbo àlàyé wọn pátápátá ló kú yé mi bọ kò sí nǹkan tí mo lè ṣe sí nǹkan tẹ́ bá ti sọ náà ni ẹ mọ̀ pé kò sí nǹkan tí mo lè ṣe lẹ́yìn mi. wo sórí àwa tó wò yìí a mọ value education gan sórí bó ṣe wà tó o bá ti bímọ tán wà á padà sí school at least wà á ti àkọ́kọ́ ní first degree bó o bá ti máa lóyún ẹlẹ́ẹ̀kejì. àwa la dẹ̀ máa finance everything. That is for sure and secondly àwa náà decide pé a máa fún ẹ lówó dé so that wàá lè máa lò láti fi upkeep rẹ ṣe get. ẹni sọ̀rọ̀ ṣé ẹ fẹ́ máa fi owó bribe wa ni àbí kíni. no bribe àṣà o ẹ̀yin lè ń tọ́jú ẹ̀ táwọn náà bá fún yín support kò tí pọ̀ jù. ẹ̀ẹ́dì lọ ń tààrò ní wípé ipò tó wà yìí ó máa ní ìdòwò láti máa fi tọ́jú ara ẹ̀ á dẹ̀ ru ọmọ àwa la kúkú lóyún àti gbà. ó ti ń jẹun láti ilẹ̀ náà. àwa náà fẹ́ ṣe láti fi support yín ni orúkọ wo ni kí n kún sí check. àwa wu Ọlọ́run Ajíbọ́lá ọmọ ọlọ́pọ̀ èèyàn. Ajíbọ́lá ọlọ́pọ̀ ènìyàn tìlú wo. ti sẹ́yìn wáyé náà ni. ṣé ẹ mọra rí mi. ṣé o fẹ́ sọ mi pé ọmọ ìṣẹ́ ìní ẹ. ṣé ẹ mọ fámìlì yín rí. dúró ṣé kò ń ṣe Ajíbọ́lá ọlọ́pọ̀ èèyàn tí a máa ń pè ní ọmọ àrí ìkan onímọ̀ ní òkè kòtò. grandma mi nìyẹn. small word. ṣáà náà ti rí báyìí. Màmí ẹ wo Alábí ò tí ì san owó ìdánwò rẹ o gẹ́gẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ṣe mọ̀ ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí la máa ṣàṣekápá ìdánwò wa èyí tó fẹ́ kí Alábí kó kú sọ́nà bí èéfín àwọn òbí rẹ̀ ò tí ì rówó rẹ̀ san. Alábí èmi ò fẹ́ kó rí àwọn òbí rẹ̀ bí aláìní kan ṣe kò sẹ́ni tó lè lówó lọ́wọ́ tí ò ní fẹ́ kọ́ mò ń ṣe dáadáa àsìkò yìí lórí bẹ́ẹ̀ má bá ní wọ́n ó fún ọ. Jíbọ́lá ìjọ wo lẹ ṣe ìdánwò yìí. Màmí ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tó ń bọ̀ ni. ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tó ń bọ̀ ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tó ń bọ̀ ń jẹ́ Monday ìjọ kejì Monday Tuesday ṣé kò tí ì pẹ́jù. kò pẹ́jù ìyá wa kò pẹ́jù. bó bá ti di àárọ̀ Tuesday Ajíbọ́lá àti wọ àtọ̀rẹ́ rẹ̀ ẹ wá gbowó ìdánwò rẹ̀. Màmí ẹ ṣé o lójú yín lẹ́yìn nǹkan yín ò ní bàjẹ́ àbúrò nìkan yìí ọmọ aráyé ọmọ nífẹ̀ẹ́ gbá fún yín lóúnjẹ o ọ̀rẹ́ mi ẹsẹ̀ ìjọba lẹ́wìn. Thank God that peace reign at last. ilé ayé yìí máa kéré o. small world. what a small world. small world. ọmọ Ajíbọ́lá ọlọ́pọ̀ ènìyàn ní Ìṣẹ́yìn ẹ jọ̀ọ́ de lọ màmá àárí ìkẹ́ inú mẹ́mẹ́ yẹn ń bọ̀ náà wà ń sìn ń bọ̀ náà ń gbé báyìí. orí ọ̀rọ̀ iná ló kú lé lórí. Oh my God. Àmọ́ ju gbogbo ẹ̀ lọ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí wípé ewé kan ò ní bọ́ lórí igi láìsí mímọ́ Ọlọ́run níbẹ̀ mo tiẹ̀ ti gbà pé ọmọ wa ló padà wá sílé torí pé bàbá ẹ̀ àti ọkọ mi báyìí ni wọ́n láti kékeré Ọlọ́run á dẹ̀lẹ̀ fún mi ìyà ò dẹ̀ ní jẹ ẹ́. yàrá máa lóhun bẹ́ẹ̀ kí n wọ́n máa lè bẹ́ẹ̀ yàn. lákọ̀ọ́kọ́ ná lórúkọ èmi àti ẹbí mi àti lọ́ọ̀yà wa a ń láti dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ gbà wá lálejò wíwá bí wa àwa náà fi ẹ̀mí ìrẹ̀lẹ̀ hàn sí ni wípé whatever position tá a rí ká wà àwa náà gbà pé ẹ̀yin náà ẹ wà nípò kan ṣe rí ilé ayé tá a wà ẹ́
ó yẹ kéèyàn máa ṣe dáadáa. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí bá àwa sọ̀rọ̀ mo discover wípé bàbá ẹ̀ ọ̀rẹ́ ni wá. Àjíbọ́lá ọ̀rẹ́ ni wá láti ìgbà kékeré tó dẹ̀ ti lé eku sí mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Kò wáyé kóun lé eku sí mi kémi lé ejò sí ọmọ ẹ̀. Lóòótọ́ ti kú bó tó bá jẹ́ pé mi náà mo bá kú tí Àjíbọ́lá bá wà láyé jẹ́ ọlọ́lá ọmọ mi kò gbọ́dọ̀ rí kíyà jẹ́ kó dẹ̀ máa wọ́ràn. bẹ́ẹ̀ ni. So èmi àti ìyàwó mi àti jọ panupọ̀ wípé one ká wá tender apology gbogbo tá a rí ká ti ṣe tó jẹ́ bí ẹ̀ṣẹ̀ pé kẹ́ dáríjì wá. Èkejì ká jẹ́ kẹ́ mọ̀ wípé a ti ṣetán láti ṣe ìgbéyàwó tó láàrin àwa wu Ọlọ́run àti jẹranlá. Ìdí ní tí lọ́yà náà fi tẹ̀lé wa kẹ́lẹ́ mọ̀ pé ọ̀rọ̀ tá a ti yanjú láti lè wa ká tó máa bọ̀ lọ́dọ̀ yẹn ni. Àbí? Bẹ́ẹ̀ ni ẹ wò mà ẹ̀yin ló fẹ́ bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí obìnrin sóbìnrin torí pé ó yé mi mo fẹ́ bẹ̀yìn náà ni wípé ẹ ṣe ẹ kú tọ́jú ṣé ẹ rí àwọn ọmọ tiyín náà wọ́n máa pàdé aláàánú ẹ wá ní ṣe wàhálà lásán bẹ́ẹ̀ lẹ̀ ní dààmú ọ̀rọ̀ yín ò ní dojú rú o ṣé ẹ rí gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí ọ̀bẹ ti gọ́mọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ lẹ̀ àbí kí la fẹ́ ṣe ọ̀bẹ ti ṣe nǹkan tó fẹ́ ṣe. ẹ ti ẹ ṣe gan. ẹ wo àìsí ń bẹ̀ ni àìbá wọn dá sí mo kàn fẹ́ béèrè nǹkan lọ́wọ́ Jẹ́nrọ́lá ni ṣé gbogbo nǹkan tí Distinguished sọ yẹn ṣé bẹ́ẹ̀ ló ṣe rí. Dilo ẹ ṣe gan mo appreciate the opportunity tẹ́ fún mi mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn parents mi náà pé wọ́n tẹ̀lé mi wá láti wá apologize mo mọ̀ pé mo ṣẹ̀ but ẹ bá mi bẹ̀ àwọn dáàdì gbogbo bí wọ́n ṣe ń sọ̀rọ̀ yẹn láti ẹ̀kan mo rí pé inú wọn ò yọ sí mi. ìwọ náà mọ̀ bí àbí. bẹ́ẹ̀ ni sá. ó mọ̀ bẹ́ẹ̀ àbí. good. ẹ jọ̀ọ́ ẹ má bínú sá àwa wo Ọlọ́run mo fẹ́ kó dáríjì mi please forgive and forget gbogbo nǹkan tí mo ṣe yẹn ká gbà pé ó ti dàfi sẹ́yìn tẹ́gbọ̀n fíṣọ̀ mo fi Ọlọ́run bá bẹ́ẹ̀ I'm so sorry. I'm sorry. We are sorry. We are sorry. I'm ready to take care of her and my unborn child. And ẹ jọ̀ọ́ ṣé mo lè sọ̀rọ̀. Torí inú yìí ló jìn jù. Torí látàárọ̀ tẹ́tí sọ ẹ lè máa gba ọ̀rọ̀ sọ fún. Bí mo ṣe ń wo ọmọ yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Tó dàbí ìgbà tí ẹni tó ń bọ̀ nílé àná tó wọ aṣọ bí ìgbà tí ẹkùn faṣọ ya mọ́ lára. Tó kàn wù sórí ìjókòó ó even ó look proud gan. Ẹ jọ̀ọ́ ẹ má bínú tí mo fẹ́ sọ yìí o kò look responsible. Madam ẹ má wò tó bẹ́ẹ̀ yẹn ṣẹ́gbọ́n mà tí ẹ bá pé bí ejò ṣe gùn tó léèyàn ṣe máa dáná èèyàn á sọ nínú ẹ̀dá kan àti pé tá a bá ní ká bẹ́ẹ̀gì ń gbó àbẹ́yàn mọ́ àwa lẹ́nìí sìn àwa làwa ń bẹ̀yìn ẹ láti dúpẹ́ lọ́dọ̀ náà torí kò ṣe ilẹ̀ ń bẹ̀ wá mọ́ àwa là ń bẹ̀yìn a dẹ̀ wá sọ wípé ọmọ yín yìí àwa gbà yìí pé lóòótọ́ ẹ adopt ẹni but ẹ ti sọ́dọ̀ ọmọ tiwa náà ti dọmọ tiyín ní ọlọ́dà náà ti dọmọ yín ẹ jẹ́ kájọ kó ọmọ lòpọ̀ bọ́ then that wedding pẹ̀lú ẹ̀yin náà bẹ́ẹ̀ ṣe lẹ́sẹ̀ tó ń lò ẹ jẹ́ kájọ fi kúnra wọn kí ọmọ ẹ̀ kó lè mọ̀ pé ilé ọlá lòun wá. ṣé pé ìgbéyàwó tá a máa ṣe fún wọn ọdún 5 lẹ́nu wọn sì máa sọ̀rọ̀ ń pa ẹ̀. ẹ bó ṣe gbọ́dọ̀ rí ni. anyway a lè máa gba ọ̀rọ̀ sọ fún náà òun ló ní ọ̀rọ̀ a lè máa gbọ̀rọ̀ sọ fún gbọ́ nǹkan tó bá ti sọ ni ọ̀rọ̀ wà lọ́wọ́ ẹ̀. àwa ò ti agree. àwa ò fọkàn balẹ̀ inú ilé ọlá ló ń bọ̀. àbí àwa ṣé kò wù ẹ́ láti bẹ́ mi bí kí n jẹ́ ìyá ẹ̀. kí ni mo fẹ́ bọ́ lọ́run bá fà nǹkan tẹ̀dá máa jẹ́ láyé ó ti wà látẹ̀lẹ́wọ́ ẹ̀ bí Ọlọ́run ṣe kọ tèmi nìyẹn gbogbo everything ó wà lọ́wọ́ ìyá mi àti bàbá mi nǹkan tó bá ti sọ mi. àwọn mọ́mí àti dádì ẹ ti gbà pé kò jẹ́ ìyàwó. mo láìkì gbogbo mọ́mọ́ yẹn tó máa fà. Jẹ́nrọ́lá on a lighter note ọ̀rẹ́ mi please for God's sake we need your support in this and I want to assure you kò ní sí zero regret whatsoever. Yes. I promise. I'm sorry. That's my wife. That's your wife. Kúrò jẹ́rẹ́ kúrò. No. Ọkọ mi máa bọ̀ lẹ́sẹ̀ mi. Kúrò ẹ filẹ̀
màá bá ẹ̀ jà o.